Upgrade your viewing experience on YouTube. You can now enjoy sharper images and vivid colors by adjusting the video quality settings. Now click on Settings, select Quality. Click on Advanced and select the High Quality Video settings. Enjoy your movie on APATATV+. Ọmọ mi ló jẹ́. Ìwọ àti tani? Lèmi àti ẹ. Lọ́lẹ̀ oníkìní mú. Bẹ́ẹ̀yàn bá yáwó lọ́wọ́ èmi ọ̀yẹ̀là, kó sáwọn inú olè, èmi kìíní yóò tún jáde. Kúrúkúrú tó bójú ọjọ́ òkèlà. Ṣé kí ni? Ọmọ nínú ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin. Ìtàn àbámi 18th century. Tó lè gbóná gbóná làálà gbóná jọjọ. Àmọ́ tí mílíọ̀nù náírà project. Láì ní jímọ̀ yẹn kẹ́ńtó tún dé. Tọ́lá fi tó ní àgbálẹ̀ to inspirational marketer ló ń jáde ọ̀kẹ́là lákọ́lé rẹ̀ ó. Ọ̀kẹ́là gbèrègbèrè lójú àgbàràgbà ó ti fa àbàmì tó ṣẹlẹ̀ níjọ́ wà náà nígbà tójú ń bẹ lórúkún 18th century story nígbà yà wọn bàbá ńlá bàbá wa nígbà tí wọn kì í wọ aṣọ àtẹrù àti wọ̀fà àpò ìdánwò tí wọ́n ń wọ̀ nígbà náà gangan lélẹ̀ òwò ẹrú ni wọ́n ń ṣe àwọn olówó èlé dájú àlépa ni wọ́n lé onígbèsè wọ́dọ̀ wọ́n kẹ́lẹ́ jáwé sẹ́rù lójú odi wọ́n rà fún pọ̀ mọ́ wọ́n ké sáfẹ́jú pé kó wá mọ̀kọ́ yẹn gan tó ń so bí àdúdàgbà olóògùn ṣẹ̀ṣẹ̀ so bí ẹni fi yàn méjì kan ra wọn àdé àfọwọ́ wọn tí ó lè rẹ méjì lóòótọ́ sinimá ti tó yẹn náà epic movie tó ṣàfihàn cultural heritage ìgbà wáṣẹ̀ Ọláyẹmí Jímọ̀ yẹn kẹ́m Ọláyẹmí Jímọ̀ yẹn kẹ́m Ọdúnladé Adékọ́lá Bùkọ́lá Akínọlá Lójú Òkúnọlá Bígàbá Sájúdínà Ògúntadé Àyìnlá Sówẹ̀mí Máàlájà White Fọlá Ajéyẹmí Káyọ̀dé Akédínà Mr Paragon Tàwákálítù Àjọkẹ́ Sójẹ Fẹ́rànmi Oyálọ́wọ́ Wàsíù Bóyá Gáúsù Àlè Káyọ̀dé Agboola Símónìyà Fúnmiláyọ̀ Ọjọ́yẹ̀ Olútọ́lá Ọlámídé Ọdúnladé Àbáyọ̀mí Ṣógbámú Omi Ata Anna Ọláyínká Tóńbólú Ọpẹ́yẹmí Jímọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí ta àkókò Ọ̀kẹ́là èèmọ̀ tí wọ́n bá ra project tó kọjá fẹ́nu rẹ̀ ó búra gbadá búyọ ó búra gbadá gbà àwọn tó wò ní ẹgbà bẹ́ẹ̀. Olokikiola ẹ̀rù kí ẹ bá ní o àyà kí ẹ foni àsáré inú ẹ̀ kan kò má sá lásán o àní bí ó lé nǹkan ó dájú nǹkan lè ẹni ìjà ọba ní ń pera ẹ̀ lọ́kùnrin má dojú ìbọn kọ mí o ìbọn lápàtì kò lápàtì o. Olokiki ọlá 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 olokiki ọlá ọlá olokiki ọlá olokiki ọlá 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 ẹrù 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 o ẹrù 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 kí ẹ bá ní àyà kí ẹ foni o. Ẹ̀rù lọ́nà ẹ̀rù lájò ẹni ìjà ò bá ní gbéra ẹ̀ lọ́kùnrin adìyẹ bá lókun tán o ara òrókùn kò rádìyẹ àsáré inú ẹ̀kan ò sá lásán o lásán bí ò lé nǹkan dájúdájú nǹkan lè má dojú ìbọn kọ mí o lápàtì kò lápàtì ṣebí pẹ̀lẹ́ kùtù là ń pa àmúkúrú àmúkúrú ò gbà gidi kò gbà gidi rárá kò gbà gidi rárá o ẹni tó bá dùbúlẹ̀ nílẹ̀ ẹni dùbúlẹ̀ nílẹ̀ kì í rẹ̀ ṣubú rárá o rárá àwọn tẹ̀rí yẹn kì máa jábọ́ lọ́wọ́ ẹnu òwò ẹnu kì í jábọ́ lọ́wọ́ ẹnu ànàgà kẹ́yìn àparò ohun ojú bá rí kò
kò fara mọ́ o. ẹrù 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 kíyè. ẹ̀sìn ọ̀hún dúpẹ́ lọ́wọ́ yín ọ̀gá ọlọ́run ó máa bù sí àpò ẹ̀yìn náà sẹ́rí ibi tẹ́ tí wọ́n mú owó yìí ọwọ́ yín ò ní kán sàlẹ̀ àpò. àmín. orí lẹ́sìn ẹ tó lè ṣe orí báyìí kò wọ́pọ̀ 500 kéèyàn tó wá jọ ní 500 ni ó ti di mílì kan nù. ibi tí èèyàn bá ná mílì sí ní patí irú patí bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè ní party after party after party after party. ẹ̀sùn adúpẹ́ Kasali ní fi rọ́gbà. kò sí problem sórí Kasali yan gidi ní ẹ̀sìn mi àmì ìgbọ́dọ̀ máa support. ẹ̀yin mo rí ni àwọn yẹ́lu mi tí ò mọ́ mo rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sórí ìwà fẹ́ kó jẹ́ ẹni tó yẹ pé ó máa náwó tán lórí pátì so mo wá rò lọ́kàn ara mi pé tí bá fún ẹ ní 1 million yẹn tó bá lọ sí pátì o máa ní ìdòwò lákàntì mọ́. àbí àtúmọ̀rẹ̀ ọ̀zù ni. no máa ọ̀zù ẹ̀ náà ìṣe gate náà ni so o máa fún ẹ ní additional 500,000 so máa fi sí àkáǹtì ẹ̀ inú wa lè ní owó lákàntì oníṣẹ́ pé òun náwó pátì tán ò wá lówó ṣáàṣì bàlàbàlà kiri so ìyẹn ti kúrò lọ́rọ̀ ẹ̀. a jẹ́ 1.5 million. bẹ́ẹ̀ni 1 million fún pátì 500 sí àkáǹtì. ọlọmọ sì dárò kó wọn ẹbí wa mọ èèyàn sálẹ̀ wọn gbàdúrà káwọn ẹbí yẹn máa kú tó bá jẹ́ pé òní ọmọ yọwọ èmi mọ̀ pé kó ọmọ jáwó bẹ̀ yẹn tó bá jẹ́ pé mo mọ̀ pé ọ̀rọ̀ olókùn dé ni ṣé bí èèyàn mọ̀ kálẹ̀ ẹ̀rọ ló kú tẹ̀ sanwó báyìí ni mo lè pa gbogbo ẹran àdúgbò wa tán 1.5 million èèyàn ní ẹ̀sìn mo dúpẹ́ mo sì mọ́ lórí èmi ló sì sanjọ́ fún yín. kò sí problem ṣé wàá rí Kasali ó ní nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi. sẹ́yìn bẹ́ẹ̀ni. kí ló tún wá kí n ṣe fún tẹ́sẹ̀ máa sọ kò sí nǹkan tẹ́fẹ́ jẹ́ ìṣe tí mi ò ní sí iṣẹ́ kí mo gbà kí mo wà fún yín fún so rọrùn ní kéèyàn tó lè fún yàn ní 1.5 million mọ sẹ́tọ̀ ọdún tẹ̀yìn òfìsì ṣiṣẹ́ kéèyàn tó ní 1.5 million gbogbo sẹ́kíṣẹ́ tó bá wù mí ẹran mi máa jẹ. wà á jẹ ṣùgbọ́n iṣẹ́ eléyìí báwo mo ṣe fẹ́ sọ náà. sọ kí n sọ. màá sọ náà ni ẹ ṣorí Kasali màá sọ náà ni. ọ̀rọ̀ tóbi kéèyàn fọ̀bẹ̀ gbọ́ ọ̀gá kò sì sí tuntun kan lábẹ́ ọ̀run èmi pẹ̀lú yín nù. ṣorí Kasali ẹjọ́ ṣorí òkú dáàdì yẹn máa fẹ́ kí wọ́n jẹ́sọ́ ṣé bí wọ́n ló dàgbà jù nínú àwọn ọmọ tí bàbá bí. èmi náà wà lára àwọn àgbà tún ni mí àmọ́ ṣe mọ̀ pé bàbá tó kú náà kì í ṣe pé àwọn náà ní àwọn ọ̀wọ́ tó tẹ̀lé wọn lẹ́yìn ẹbí máa wà ó kàn yẹ pé ọ̀rọ̀ ẹbí ṣe mọ̀ pé mo lóko àwọn ẹbí gan máa ń béèrè lọ́wọ́ mo lóko ni pé ẹja béèrè lọ́wọ́ mo lóko báwo lẹ ti fẹ́ sọkú yìí o báwo lẹ ti fẹ́ ṣe o ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ náà. ọ̀kẹ́ sọ ẹni tí tó bá sọ náà wọ́n máa ṣọwárí òkú dáàdì yẹn jọ jẹ́ ká gbé òkú dáàdì lọ sí ọ̀dọ̀ bàbá má jẹ́ ọtí ìsìn wọn wọ́n fẹ́ sin wọn máa ń sí ìsìn wọn jẹ́ ká gbé wọn lọ sọ́dọ̀ bàbá. ṣé dáàdì tọ̀dọ̀ yín náà ti kú ni. dáàdì mi ò kú. ẹ ò kú dáàdì ò lè wá sọ. Kasali nǹkan tí mo sọ yé ẹ jọ òkú bàbá tó kú yẹn jọ jẹ́ ká gbé lọ sọ́dọ̀ bàbá ní ká gbé òkú yẹn wá 1.5 wà lẹ̀. ẹ dúná sọ lórí burúkú ni sorry ẹ má bínú pé mo irọ́ kò tẹ ọ̀rọ̀ yẹn ó fẹ́ wá strange sí mi ni o àbí ẹ wá o ọ̀rọ̀ yìí ti fẹ́ máa jọra wọn ọ̀gẹ̀dẹ̀ ọjọ́ kejì lọ́lé bàbá bàbá pé wọ́n sà dún bí orò àìpẹ́ náà pè pé bàbá ọ̀gá aṣọ́gun owó lẹ́sẹ̀ ṣùgbọ́n nǹkan bẹ́ẹ̀ sọ yìí tí ń gbógun owó ṣé ogun owó tí bàbá tèmi náà ní kẹfì lè gún wọn. Kasali mi ò ṣògùn owó tí bá ṣògùn owó ó jẹ́ kó ju báyìí lọ. ẹ má sọ bẹ́ẹ̀ pé ó yẹ kó ju báyìí lọ jáde ó ní sáìsì ogun owó ọ̀rọ̀ yín ti yé ẹjọ́ kí ni pàtì tí ẹ fẹ́ lò lára dáàdì mi náà láì sòkò India ṣé ká sun wọn ni ká má sin wọn. bàbá ló ní ká gbé wọn wá. kẹ́ ẹ gbé wọn wá ẹ̀yin àti bàbá ẹ̀ ní sóríire papọ̀ torí 1.5 million bóyá kẹ́ ẹ dówó yín ẹ fẹ́ rí inú oògùn wo yín aṣọ́gun wo lè ṣe ọ̀gá. ìṣògùn ooo
Kasali kí ló dé tí sọ́jí kì í sápò lórí mi ń gbà yẹn náà ọgbọ́n mo ti gọ̀. Kasali má pariwo. Ẹ fẹ́ ra òkú bàbá ní 1.5 million. Ṣòkèrè ṣe ìfisí fún ẹ. Káàbí sí ẹ wo ṣe wá rí fúlẹ̀ tẹ̀sí gbogbo àwọn aráàlú ní ọmọ ta sí tilé fún gbogbo àwọn ẹbí wa ni máa kó wa. Ó ti tó. Tí àwọn ẹbí wa bá débi ẹ máa láwọn tó ń ja kickboxer àwọn tó máa fi blow fọ ilẹ̀ a ní dọ́kì master o tó bá ti mọ̀ gbogbo yóò tó máa a sì gbà táwọn jàkísà bá tó bá fún yín fọ̀nà ẹ̀yọ̀ kaba yìí dá ẹnu yín abẹ́jẹ́ dànù ẹ̀yin ẹ̀fẹ́ bàbá ti wà rí ní oògùn orí bàbá yẹn ti burú ẹ̀ ṣe lọ́pàá bàbá tí ń kẹ́ gbé lọ ọ̀gá má bínú. aṣọ́lógún owó nìyẹn oh blood money mo dẹ̀ ti nánú owó yẹn have to spend blood money obìnrin lẹ́nu ní abọ́kùnrin aya lẹ́nu ní àbí ẹ̀yìn fẹ́lẹ̀ tẹ̀sí àṣírí yìí ti tú èmi tí máa bá yín fà ẹ̀ máa ọ̀gẹ̀dẹ̀ mo lè ra ọ̀gẹ̀dẹ̀ yẹn padà wá fún mi ọ̀gá ẹ̀yìn so you are doing research money lẹ́sẹ̀ tó bá jẹ́ pé torí ọ̀gẹ̀dẹ̀ olórí burúkú tẹ̀ra mo lè gbégi ọ̀gẹ̀dẹ̀ wá tún wá gbé sí i eléyìí tẹ́fẹ́ fi dín dòdò àbí eléyìí tẹ́fẹ́ fi ṣe plantain chips mo lè gbé yẹn wá ẹ fi ọ̀gẹ̀dẹ̀ ẹ fẹ́ fi 1.5 million gba òkú bàbá tèmi bàbá 81 and 11 months kò sí wàhálà mo padà bọ̀. Hello? Activate plan B. Ẹ̀rù kíyè bani, àyà kíyè foni o. Ẹ̀rù kíyè bani, àyà kíyè foni. Ẹ̀rù nílé, ẹ̀rù lóko, ẹ̀rù lọ́nà, ẹ̀rù lájò. Ẹni ìjà ò bá. Boss, oníbàjẹ́, ọlọ́ba. Ẹ jọ ọ̀rọ̀ sẹ́yìn ọ̀gá kọ́ ni mo wò ṣé mo ń pa kíní ni ṣé ẹ̀lẹ́ nìkan jí mi gbé mi kíní òkè ní ìsìnmá ẹgbẹ́ mi dé prison mi ò bá sọ sí kò yẹ kẹ́ jáwọ́ lọ́rọ̀ mi ni wáàlú kí ló dé tẹ̀ jí mi gbé kílẹ̀ ẹgbẹ́ bá mẹ́ gangan ọ̀gá ẹ̀ ń fi èso ṣeré o mo ṣe wà tí wọ́n bá mi lè tú mi lẹ̀ ìyá tí máa jẹ ẹ̀wọ̀n ní gbogbo yín máa kú sí. Ẹ pẹ̀lẹ́ o. Ẹnu olè náà ni ẹnu òwúrọ̀ Pé kí ni? tó bá ní ò ní gbà èmi gan ò ní gbọ́ òkú bàbá ẹ tí mo ní kó gbé fún mi ṣe ti rẹ́dí láti gbé fún mi. Gbé òkú fún yín. Bẹ́ẹ̀ni. Ok, torí oògùn owó tẹ ẹ̀dá ibi tá a wá yìí náà dá ẹjọ ẹ̀yin woodlocks sorry ẹ̀yin èèyàn wa bóyá àwọn àwùjọ fún yín kọ́ tó di pé wọ́n ní kẹwàá jí mi gbé. Báwo ni bàbá yẹn láì ṣe bàbá kí n gbókùn fún yín ẹ̀jẹ̀ sájẹ̀tọ̀ kí ni ẹ̀ẹ́dẹ̀ lọ́pàá bàbá yín kí wọ́n lọ gbé ológun owó ni wọ́n o ẹ̀yẹ kan tú mi. àgbà ní lílé máa wọ̀rẹ́. Ta ni mi ò ní gbà ibi tí mo wà mi ò ní gbà ọlọ́pàá máa kọ́ anybody ọlọ́pàá máa kọ́ anybody bíbá. má wọ̀rẹ́ tó bá ní ò ní gbélé ṣe ti rẹ́dí láti máa gbé bíbá lọ. Ṣé mi? Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ilé ayọ̀ lẹ gbé mi wá gbígbà fẹ́ gbé mi wá big brother tí jíjẹ mú mi wà mẹ́ ẹjọ ẹ bá mi rán àwọn ọmọ yín ní fried rice àti sípì ẹjọ kí wọ́n fi jọlọ́ọ̀fù sí ibi bá wọn ni wọ́n máa ń jẹun tó bá kidnap àwọn èèyàn wọ́n máa ń jẹun wà á lọ mi ò tí ì rìpọ́tù bíbá ní ìgbà tí má fẹ́ jẹ sẹ́wọ̀n ẹ tọ́jú mi sí ọ̀tọ́jú mi sí. Alọ́ba, bẹ́ẹ̀ ká kó yanjú ẹ̀ sí kí mi sáré pa. láìsẹ̀ rẹ̀ kó fi ẹ lọ́sà. Ẹ̀nà díẹ̀. Ó ti yí ẹ̀ ṣùgbọ́n fẹ́ jẹun ni wàá jẹun wàá yó. Ọ̀fà ẹjẹ́ kó mú. Alaye. Owó yìí ò agree láti gbé tọwọ́ ẹ̀ lẹ̀. Ọmọ àgbélẹ̀ kò kí n ṣe nǹkan tí wọ́n máa kánjú ṣe because wọ́n ló ní òfin ẹ̀ka fi kankan ṣe nǹkan tí wọ́n fẹ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn mo ṣe ní káwọn ọmọ bá máa fọwọ́ kan ẹ̀
Dear. I'm going to do. Oh, bro, it's taking too long. Ọ̀rọ̀ life and death ọ̀rọ̀ tá à ń sọ yìí now. Wọ́n ní kó gbé kíní ilé fún mi sẹ́. I understand. Mo pé táwọn ọmọ bàbá fún ọba díẹ̀ àbí kí ló rò. Lọ́run akẹ́kọ̀ọ́ fún aláyè kákan wọnú ẹ̀ tí máa tọ́bọ̀ fún ẹ lásán gbogbo ọpọlọ ẹ máa sọ̀kalẹ̀ ní Ọlọ́run. Kí ló dúró dè? Ọlọ́ba wá jẹun yẹ. Ètò ń sọ yẹn. Àwọn eléyìí ò gbọ́ nǹkan kan, wọ́n kàn máa pàdánù ni o. Ṣùgbọ́n àwọn ọmọ bá tó ń wo ìyá àwọn ọmọ tí ò ṣe fi lé ṣọ́ ni o. Wọ́n ń ṣọmọ dáadáa o. Wọ́n ṣe wà yẹn ìjọ tó bá fẹ́ kẹ́ gbọ́ pé kò sí èèyàn mọ́ láyé náà máa ń jáde o. Wọ́n tó wípé ó jẹ́wọ́ èmi tí kí n máa ṣiṣẹ́ pé ká máa tọ́jú èèyàn o. Ní tí mo láìkì jù láyé mi ni pé kí n pa àyà. Tó bá sọ wọn pé kó yá àwọn máa fẹ́ pa wọn àdẹ̀ nímọ̀ pé wọ́n sì nídìí ayé ẹ̀. Ok jẹ́ kí n kọ́ dá ẹ lójú. Lénìí ó máa gbé lẹ̀. Lénìí. Máa ní ká sáyẹ̀nsì ọpọlọ ẹ̀. Òṣìṣẹ́ ibi iṣẹ́ o. Ta ni ẹ o? Ẹ kálẹ́ mi ni. Ṣé kò sí o? Ẹ kálẹ́. Ẹ kálẹ́ o láti bo. Èmi ni àbúrò Kasali tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ yín sá. Ok. Ṣé kò sí? A rí wọn lé ni. Ẹ rí Kasali lé. Bẹ́ẹ̀ ni. Bí ìjọ́ méjì sẹ́yìn ó sọ fún mi pé dájú òun kú. Mo dẹ̀ fún ní off pé kó máa lọ sílé, so why tẹ̀ ṣe rí? Tóòtọ́ ni dáàdì wa kú, dáàdì wa ṣaláìsí. Ok. And wọ́n sọ fún mi wípé ó ní nǹkan tẹ̀yìn àtàwọn jọ sọ pé promise àwọn láwọn kọ̀ọ̀kan pé so àwọn ń bọ̀ wá gbà lọ́dọ̀ yín lánàá yìí. Òótọ́ nìyẹn. Mo promise ẹ pé màá support òkú dáàdì ẹ. Ó dẹ̀ wá sọ́dọ̀ mi láàárọ̀ àná. Mo fún ní 500,000. Ẹ fún bọ̀dá mi Kasali. Yeah. Ní 500,000 tọ́ntọ́. Mo fi support òkú dáàdì ẹ. Ẹ wo àtàná yẹn láti rí bọ̀dá mi lé. A rí bọ̀dá mi Kasali lé. Ẹ wo ọ̀gá ẹ̀jẹ̀ má bínú. Ṣé bẹ́yìn àti bọ̀dá mi ṣe jọ lọ tẹ̀ ṣe jọ ń bọ̀? Ṣé ẹ mọ òtún kankan tó máa ń bà sí abọ́dọ̀ ọmọbìnrin kan? Torí mo ṣọ́ pé gbogbo tẹ̀kọ́ fún bọ̀dá mi ẹ̀ wá ti máa fi lọ́mọ tí wọ́n máa ti fi kóbìnrin o. Jọ kí lórúkọ tiwọn? Èmi Àṣàwù lórúkọ mi. Àṣàwù? Bẹ́ẹ̀ni. Sórí ẹ pé? Mi ṣọ́ àpórí ẹ pé o. Torí ẹ bá pé òní máa béèrè lọ́wọ́ mi pé ṣé mo mọ ilé aṣẹ́wó àbí ilé ọlọ́tí tí Kasali lọ. Kí ló kọ́ mi pẹ̀lú gbogbo yẹn? Ṣebí gate man ni kó ṣí gate fẹ́mi kémi jáde? Àbí ṣé driver lórí bí ó ń ṣe ni? Irú disrespect wo nìyẹn? Ó yá máa lọ, wá máa lọ. Wá máa lọ. Bọ̀dá mi. Irú rẹ̀ dáadáa ò ní. Wọ́n jẹ́ bá ẹ sọ láti jọ ìpínpọ̀ ògbókù lẹ́yìn ẹ̀wọ̀n adamant. Ló ṣe é tó ń ṣàgídí. Ó kúnlẹ̀ fún wa jẹ́ ká fi ṣe kó tá bá fẹ́ fi ṣe. Ọ̀rọ̀ ìlú láti bá instructing lórí ẹ̀yìn. Tó bá yẹ pé ìwọ ti gba pálẹ́wọ̀ rẹ̀, tẹ́ẹ̀mì náà lè kúrò ojú ọ̀tún ẹ̀ ti fọ́, ẹgbẹ̀sìn lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ kó balance. Ṣé wọn kò máa ti complete? Èmi ò lè gbókù bàbá lẹ̀ wò. Àti pé ọ̀rọ̀ tẹ́tẹ́ ń fà yìí gan. Aṣọ̀bọ̀ ọmọ yẹn mọ́. Ọmọ yẹn ó ti stress wọ market láì wọ cloth. Wọ́n máa ti sìnkú bàbá gan. Mo ti lọ bí 4 days 30 sólú ẹ̀ mọ́lẹ̀ mi. Òkú wo làwọn sọ ń pa ẹ̀? Ẹ jọ́sẹ̀ jẹ́ bí wa ni. Máa polongo rẹ̀ fáyé o. Máa polongo. Máa polongo rẹ̀ fáyé o. Máa polongo. Eli. Máa polongo rẹ̀ fáyé o. Máa polongo rẹ̀ o. Máa polongo rẹ̀ fáyé o.
Ẹ káàsán. Ṣé ẹ bínú? Bí mo ṣe ń kọjá lọ yìí. Ẹ ṣé. Bí mo ṣe ń kọjá lọ, ẹni Ọlọ́run sọ fún mi pé kí n wo ẹ̀gbẹ́ níbí. Màá rí ọmọbìnrin kan tó dúró pọ́n ògiri. Òun ló jẹ́ kí n yà síbí. Mi ò kí ń déédéé ṣe bẹ́ẹ̀. Ẹni Ọlọ́run ní kí n sọ fún yín pé ó dàbí pé èèyàn kan kú fún yín ní ìdílé yín. Àǹtí ẹja lọ torí pé àṣìṣe yìí. Ẹ́yìn! Máa sọ, mò ń gbọ́. Àmì ẹ̀, mò ń gbọ́. Dáàdì yín, bàbá yín gọ́gọ́gọ́gọ́ tó bí yín ló kú. Okay. Ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún yín pé ẹ gbọ́dọ̀ sìn wọ́n. Àfi tí ojú gbogbo ọmọ tí dáàdì yín bí àti dúdú àti pupa àti kúkúrú àti gúgùn àtobìnrin àtọkùnrin kí ojú gbogbo wọn kó pé kí ẹsẹ̀ wọn kó pé kí ẹ tó sìn wọ́n. Tí ẹ bá sìn wọ́n láì ṣe pé gbogbo yín pé àkúfà ló máa fà nínú ìdílé yín. Àǹtí ẹ má tàka, ẹ jẹ́ kí ojú gbogbo wọn pé ni kí ẹsẹ̀ wọn kó pé kí ẹ tó sìn dáàdì yín. Ìgbọràn ó sàn jù ẹbọ lórí lọ. Ohun tí ẹ̀mí sọ. Àǹtí ẹ má sìn wọ́n o, ẹ má sìn wọ́n tí ojú wọn bá pé àlàáfíà ní fún yín. Àǹtí kí ojú wọn pé ẹ má sìn wọ́n. Màá polongo rẹ̀ fáyé o. Yàyà fẹ́wàá wá. Ọkọ̀ tààmù. Mo fi ìrìnàjò ayé mi ṣeré débi pé mọ́ tán òun lójú ọ̀nà. Ọ̀dà kan sàánú ẹ̀yìn. Ọ̀sẹ̀ kan. Ẹ o. Damilola. Àmín. Ọlọ́run tó dáa fún yín. Àmín. Ní kò ní sàràbí ayé. Àmín. Àgbọ́kọ̀lá nẹ́bí. Àmín. Wọ́n láwọn tán bí wa. Àmín. Wọ́n láwọn tán ṣẹ̀ wá. Àmín. Wọ́n láwọn tán kọ́ wa. Àmín. Wọ́n láwọn tán rè wá. Tẹ́rí ẹ̀kẹ́ kíní kan rẹ̀ ẹ̀kẹ́ mọ̀ sí mọ́ kó dá. Kí ni mo sọ ẹ̀dá kan ẹ correct mi nítorí ọjọ́ mi? Bẹ́ẹ̀ sí kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀ ń dá sọ. Mo ń dá sọ. Iyún ni mo ní kí n sọ fún yín. Màláíkà Jibrilu kan wá síwájú mi ni. Lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ sí kọjá náà ni ó rí tọ̀. Nǹkan ṣe yín. Àmọ́ nǹkan tán fi ń sọ fún mi kó ṣe yín gẹ́gẹ́ ni pé bí ìgbà tí èèyàn tó súnmọ́ yín bí ìsun ọrùn òun lẹ tó jáde láyé o. Bẹ́ẹ̀ni. Àmọ́ ká ní pé Jibrilu wá gbé yín débẹ̀ finally nǹkan ẹ̀kan kọ́ ló ṣe mí. Ní tí mò ń nọ́ọ̀sì pọ̀. Lóòótọ́ lèèyàn jáde láyé. Bá mi ní lálẹ́ àná wọ́n ti pè mí. Ìwà lè mi tó ọ̀pùnú kí n lọ bẹ̀. Ọwọ́ ayé kọ́mọlúwàbí ti jí sí ìrìnàjò ayé rẹ̀ láàárọ̀ yìí kó tètè mọ́nà pọ̀ kó lọ. Ó ti yẹn àmọ́ àwọn kankan ṣàfẹ́ rí òjòrò wá ṣẹlẹ̀ sí mi mo wá ní gbàgbólé sábólé ó ti yẹn tí wọ́n á jẹ́ kí n mọ dá sọ̀rọ̀ gangan ni pé mo rí oòrùn láàárọ̀ kùtùkùtù tó yẹ kí n ti débi òkú bá mi oorun ti ràn bá mi lọ́nà. Ibi tí mo lọ nítorí pé ńgbà tí mo pàdé yín tán sọ fún mi pé èèyàn tó súnmọ́ yín jáde láyé tèmi ò tiẹ̀ wá mọ̀ pé bàbá ni bàbá sì tóbi inú ayé. Bá mi tóbi. Bàbá ká mọ̀mọ́. Bá mi tóbi. Bàbá ká àárùn náà lọ mọ́. Àwọn akẹgbẹ́ wọn tọ́jọ́ ọmọ tí omi nìkùn náà máa ń pè wọ́n àwọn tí wọ́n rí létí bí àwọn tíṣà wọn máa ń pè wọ́n ní bígí special bá mi tóbi. Kì í wá síbi tèmi ń lọ nu ẹni pé wọ́n máa mú bíà. Sábúrò ní kéèyàn mọ̀ wọ́n. Kódà. Bàbá mi àdọ́ rẹ̀. Rárá o kódà o kéèyàn máa nẹnu sọ́tí kọ́ máa gbé mu. Bá mi fọkàn sọ́tí. Òun àtọ́lọ́ wọ́n fọkàn sọ́tí. Nígbà wọn wà láyé. Ẹ máa tọ́ astable life wọn. Àmọ́ ibi tí mò ń lọ kọ́ nù. Àmọ́ bọ́n ṣe gbé wá fún mi mo ṣe fẹ́ sọ fún yín ẹ̀yin lè lọ ṣe bó ṣe wù yín. Bẹ́ẹ̀ bá sì gbọ́ ó léwu o. Tẹ́ ẹ bá wá dé ibẹ̀ ẹ gbìyànjú kẹ́ ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ péjọ kó tó di pé sin wọn tó yín tí màláíkà sọ fún mi ni pé bẹ́ẹ̀ bá fi lè sin wọn tó kódà kó yọ ọmọ kan lẹ̀ mo ṣe wọ́n yẹn ṣàkọ́bí. Ayé ṣàkọ́bí mi. ẹ tán sọ fún mi nu. Mídùbọ̀ ní mi mo níwájú mo ní lẹ́yìn. Àárín lẹ́wà. Àárín mo wà tó bá léèyàn kan jù mí lèmi náà ju àwọn ènìyàn lọ. Àárín gbogbo lẹ́wà. Ọ̀gbìn ayé ni mo wà. Sorry sir ẹ̀gbọ́n mi dáadáa kù kí ni ọ̀gbìn ayé. Ẹ̀kọ́ náà mẹ́jẹ ti sọ́fì ayé. Àmín àárín tí mo mì ní pé mo níwájú mo ní lẹ́yìn èmi làárín yìí ṣàkọ́bí. Ẹ wá sọ fáwọn ẹ̀gbọ́n yín ẹ sọ fáwọn àbúrò yín kódà kán mọ́ kú omi tẹ́tí lẹ́nu báyìí tó bá fẹ́ sin bàbá kẹ́ni kán máa rí sí ìwúkọ́ lọ́sọ́ lẹ́yìn béèyàn kan ò bá sí ń bẹ̀ ẹ wò mí àkúfà ni o bàbá kẹ wá ṣe pé yín ò máa kú wọ́rọ́wọ́ nìkan ikú gbóná ni. Ọlọ́run kò gbà mí lákúfà. Kọ́lọ́ mẹ́jẹ lákúfà. Àmín tí bá understand ní dáadáa ẹni gbogbo àwọn ọmọ tán bí tí bá mi bí kí gbogbo wa wà mẹ́ngbà kan bá fẹ́ sìn bá mi. Ẹ gbọ́dọ̀ wà ń bẹ̀ ẹ wò mí etí mo sọ fún yín
ọlọ́wọ́ láyé alẹ́ bí a ní fi ń ṣàwátì. Àmín. Iyún tẹ́ ẹ bá gbọ́. Àmọ́ gbọ́. Tí ẹ bá fi lè sínbẹ̀ àbí tí kan nù yín tí o bá fi sínbẹ̀ yóò kọjá pé eré bọ́lá torí òkè. Owó ọ̀kadà ni. Ẹ̀bùn ní ìṣeré. Ẹ̀yin náà yọ ọwọ́. Kọ́lọ́hún jẹ́ ọ̀rọ̀ yọ ni. Kárí kówó ń bẹ lákòó mi nígbà kọ́nà. Ọ̀kadà ní lè mú. Ẹ gẹ́tì mi. Mo ti gbọ́ sá. Wọ́n gẹ́tì mi. Wọ́n gẹ́tì mi sì dùn mí o. Kòtò. Àkùkù ní rogun àkúfà. Àkùkù ní rogun àkúfà méjì lọ bá mi. Ẹ wíkẹ́ẹ̀dì o. Ẹ sádúró nǹkan tó yìí ká ní yín o. Ká ní ẹjọ́ ẹ kàn tú mi lẹ̀. Tẹ́mi àti níta bá dọ́dún wọ́nà wọn, èdè má nà yín pa ni. Ṣé o mọ̀ pé tọ́jà bá fún mi láyé ìwé lọ fún orí ẹ̀? Orí nìkan tiẹ̀ tún kọ́, ìsàn ọ̀run lẹ́gbẹ̀gbọ̀n sí i. Ọlọ́run ṣí ẹ̀. Tó bá yẹ ẹ̀ grant a wish ní abẹ́gbẹ́ àpè. Mo kàn fẹ́ kó aláàbò láti pa. Because bó ṣe wà níbí, bó ṣe wà níbí táwọn ọmọ lọlé tó ń sùn tó ń jẹun tó ń para wa. Ó bílẹ̀ pé èsì tó ń gbà ẹ̀ kò ń pèsè tó rọrùn. Àwọn pé èsì tó máa pa ẹ̀ ló ń gbà. Ẹ̀ ń pa díẹ̀díẹ̀ kí o kó pátá sí ojú ẹ̀. Jọ sí ẹ̀yin gangan làṣàrà ìlú tó ń pààyàn ni láti ìgbà tí mo ti dé ibà ọ̀rọ̀ bí kéèyàn pààyàn ló ń ṣe yín tẹ́ bá ń pa ẹ̀dìẹ gan ẹ̀dìẹ máa ti tán ní pọ́tì kí ló ṣẹlẹ̀ gangan náà ó dà ṣé bó kú bàbá ni bẹ́ẹ̀ sáà sì sọ ẹ sáà ní wọn sí wọn ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mi ò rà ẹ mọ̀ wùlẹ̀ kọ́ kìbọ̀ òkú bàbá mo ti fòkú bàbá lẹ̀ òkú bàbá gan òwúlò tẹ́lẹ̀ mọ̀lú àyè gan wúlò jòkó bàbá lọ èmi ti yọ̀dọ̀ òkú fún mi kọ́dà kan ṣebí ta sọ tó bá ra pósí fún wọn gan ẹ lè gbé ti pósí ẹ gbé bàbá. So why to say stress wà látàrọ tó ń jẹ́ ká máa fún kiri? Okay, no problem, ọmọ kan. Ṣé ìbúrú promises tí mo promise London, Canada, US, anywhere tó bá ń wọ̀ èmi máa sponsor o máa go out of the country. Ṣé tí bọ̀? No problem, farabalẹ̀, okay? Àmọ́ ó kù kankan kó tó di pé mo ṣe gbogbo ẹ̀kọ́. Ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà mo gbọ́dọ̀ bá ẹ̀dá àwọn kankan sọ, ó máa mú ẹ̀kọ́ tó lọ. Ṣùgbọ́n sọ́gọ́ bìlífù mi ni owó làbúrò túmọ̀lẹ̀ tẹ́ bá tẹ̀fẹ́ travel ẹ kọ́ bẹ̀rẹ̀ láti Ukraine. Ẹ má jà ọ̀gá. Ṣé ìrìn ẹni fẹ́ kó mi ní àbí kí n káàdùn àkàtà fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kí n lè fa? Ó máa padà kú náà ni torí tó bá dà wá ó máa kú ni ó jẹ́ ká dúró. Àkúkú ní dààmú bá mi kú ẹ̀rù mi tó ń bà wá báyìí ó ga ọ tó bá ní kó níwájú ọmọ kẹ́yìn tó bá sì ní kẹ́lẹ́yìn náà ọmọ ṣáájú ṣé kí ibi tí bọ̀dà Kàsálí ká wá tẹ̀lé bá mi lọ lọ́lọ́pọ̀ gbọ́n ni ó di good 4 days àbí wàhálà ògbó kí ni gbogbo pàlàpàlà ìbáyìí nítorí Ọlọ́run mọ̀ jẹ́ mi àwa nu jàre àbí o. Kílẹ̀ wí. Àbúrò ìyá kàbáyà burú ni slip of tongue ẹ̀dá kan mọ́ bínú àmọ́ ọ̀rọ̀ tẹ́yìn náà sọ̀hún ẹ kó kú ṣé mo bẹ lọ́hùn pé káwọn èèyàn mọ̀ kú mọ́ ni àní rírú ẹ̀ mọ́ ẹni tó bá ní àní rírú ẹ̀ mọ́ kéèyàn wá dàgbà kó dọ̀dọ̀ ogbó kí bàbá ti dàgbà kó ti wà níbi great grandfather kí bàbá ọmọ òun lé kán ní ẹ sábà síta tó ń bá ràn tó lè bá ń rọ̀ wá ní ẹ kó bàbá wọlé táwọn ọmọ tí ń gbé bàbá lọ gbé bàbá bọ̀ tó máa ti lọ school nísìn tó lè bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ pa bàbá ta ni ó ṣe bàbá ẹ fojú bàbá rà rẹ̀ nu ẹ sọ pé ọdún jìnnà síra àmín ẹ ṣe jàre mo láìkì ìdárò reaction yín gan ojú tàwa tí kúkú fún lọ ẹ ṣé o Ọlọ́run ló mọ̀ ọ́nú yín bó jẹ́ wá bá a dárò níbẹ̀ sí wá fi wá ṣẹlẹ́yà náà ni Ọlọ́run ló mọ̀ ọ́nú yín kẹ́ ẹ̀ parẹ́ Ọlọ́dàkùn ṣàánú. Bọ́dà Kàsálí àgbàyà ní ẹ̀yìn ìkànnì kí ní tàbí mílíọ̀nù balẹ̀ láti jọjọ́ ìfẹ́ ti lọ. Wọ́n fún 4 days what the 4 days I've been looking for you I've been running scatter like. Wọ́n bí ẹni tí èèyàn ò bá rí èèyàn kí n bínú sí o tí a bá wàhálà tẹ́mi ṣe wo èmi mo tẹ́ ti wà yìí Ọlọ́run tó sọ mi débi báyìí mi ti ráyè.
ṣé mi. Nísù ayé ní òpin ìhàgì alàyè ni wọ́n ẹ sọ ma pé skeleton mi lórí ìdí bíbá. àṣà ìgbà ọlọ́jú ọ. ní sùúrù ọ̀yá kí ni wàhálà kílẹ̀ ṣe kiri ibo lẹ lọ ń bolẹ̀ tí ń bọ̀ kí ló ń tẹ̀ lọ fún 4 days tẹ́ẹ̀ dágbére fáyé. ẹ jẹ́ kọ́kọ́ wọlé náà. ẹ má wọlé kankan jọ ìjọba ríbi níbí wọlé. kí ni nǹkan tí ẹ ń lọ drag in tàtà wò mọ. ẹ sì máa gbọ́ àṣà lọ bá mi tẹ̀ bàná jẹ́. ẹ bọ́ ló ẹ tún lọ síbẹ̀ ṣé rò pé mi lọ́dọ̀ ga yìí bọ́dà Kasali mo dé ọ̀dọ̀ ọ̀gá yín dẹ̀ jẹ́ kó yé mi wípé àwọn fún yín ní 500,000 naira. ìjọba tó kú bàbá wa ipò lẹ́kọ̀ọ́wọ́ sí ọmọ fọ́kọ́bìnrin àbí ẹ̀sìn ọ̀hún sí. kẹ̀kẹ́ ẹ̀dó kẹ̀ ṣàlàyé fún wa ẹ̀yin wọnú lé wọ́n náà fowó àtàkì wọn níbo lẹ ti rí bàtà Nike níbo lẹ ti rí bàtà Nike níbo lẹ ti rí bàtà Nike ojú yóò gbó lọ́sàn. 500,000. ẹ tọ́ka yín fún yín àṣírí yín mà ti tú àǹkẹ́ báwọn yẹn ṣe ń yọ sọ́nà ṣe ń yọ gbọ́ ẹ̀ mọ́ sẹ́rí. wọlé. aṣáwó orí ẹ ò pé. ẹ̀gbọ́n rẹ náà kó gáìdì bí ẹ bàjẹ́. ẹ̀gbọ́n mi ẹ má bọ̀ sọ kankan ṣé ẹ ti rí pójú tí ń tẹ̀yìn náà ẹ ti fẹ́ mọ bọ́ sọ́ńtà kárí. ẹ̀gbọ́n mi yóò so tọrọ kẹ́lẹ́ mo fẹ́ lórí tilẹ̀ lọ́wọ́ owó yẹn kóbìnrin àbí kọ́ lọ fi mọ́ tí. mo fẹ́ gbéra. ajá fọ́. mo fẹ́ dé Gbangalada. ṣé lọ́dún Àbújá kí ni sẹ́yìn tẹ́ ń bọ̀ sọ Gbangalada kí ló sẹ́yìn kí ni ẹ lè débi kankan. mo fẹ́ dé Gbangalada. Gbangalada ní sùúrù ẹ wá sẹ́yìn mọ́ bí tí gbàgbà ẹ̀ka yìí. sọ fún dẹ́rẹ́bà ọkọ̀ yìí. lẹ́yìn owó ni. sọ fún dẹ́rẹ́bà ọkọ̀ yìí kó gbéra. ọjọ́ ti lọ. dẹ́rẹ́bà wo lélẹ̀ kò sí dáàmà tẹ́fẹ́ ṣe lónìí tẹ́ bá gorí òkè máa gorí òkè tẹ́ bá gorí àjà máa gorí àjà. bẹ́ẹ̀ni a jẹ́ pé tí o bá ti lọ máa fẹsẹ̀ sá lọ. ìmọ̀lẹ̀ sá lọ Gbangalada wèrè wo ni ìmọ̀lẹ̀ fẹsẹ̀ sá lọ mo kó kí ló ṣẹlẹ̀. èyí ló lè dẹmọ fún. máa fẹsẹ̀ sá lọ. ìmọ̀lẹ̀ sá lọ. ọ̀nkú ẹni sùn. tẹ́ bá ní ká mọ̀ pariwo bí wọ́n pariwo. ó dẹmọ ni. ẹ̀yin yóò fẹ́ fà wà lá. Hello, ayike ní sùúrù. Ó máa lé kuru tó kiri wá bí báyìí sìn yẹn. Ọ̀nà bó ló gbà. ẹ wo bí. Ó ti dàrú mọ́ mi lójú kí ni ṣẹ́gbọ́n. Ní sùúrù dà. Ẹ kò bí sẹ́yìn. Ẹ ibo yẹn ṣe ókè ṣé kí n sọ fún yín. Ẹ wọ́n ju ilẹ̀ fún wa. Ẹ wo bí ayé òde káàsù trip gbogbo wa o. Àmì. Mo lọ Gbangalada o. Night flight ni mo ní. Mo lọ fún swearing Babangida. Wọ́n tẹ̀lé gbé kí ni code of conduct. Bá gbélé lọ́wọ́. Code of kílẹ̀ wí. Code of èmi ni mo gbúdọ̀. Court of kílẹ̀ wí. Èmi ni máa hand over. Ẹ kàn ṣe gbọ́ mi. Mo ṣe wà yìí. Ẹ bá dìde time. ẹ jọ̀wọ́ ẹ mú ọmọ tó ṣẹlẹ̀ sí. ẹ kúkú mọ̀ pé mi ṣáájú wọ́n máa wọ yín ní ẹgbẹ́ mi ẹ mọ̀ ṣe kàn kí bá tíjọ́ ń bà bọ̀ ọjọ́ kárẹ́ kú kájẹ ọjọ́ kárẹ́ dà kájẹ ọjọ́ tí kò sí kankan tó yẹ pé àmọ̀ fà á sùn fúnra wọn ẹ mọ̀ ìyàwó rẹ̀ gbọ́ rẹ̀. ṣé yẹlẹ́kuru tí wàá gbé ọpẹ́ pẹ́ lọ ni. ìyẹlẹ́kù ti kú láti sanwó yẹn ṣètò. mo fẹ́ lọ yọjú sí yẹn. mo mọ pòfẹ́sọ̀ kan tí mo lè mú yín lọ. ẹ mú sí ẹ ti rẹ́dí ó rẹ. lè dá mi lójú pé láàrin ọjọ́ kan ara ẹ̀ máa yá. ṣé ti rẹ́dí báyìí. sábà pọfẹsọ pẹ́lá ń lé sa. kò sọ̀rọ̀ àwọn sínú pẹ̀lú àlámọ̀. àní ẹja máa lọ. ẹgbẹ́ mi ni wọ́n ti bọyàn lẹ́ẹ̀ mọ̀ gbà á ẹgbẹ́ mi ni ẹja lọ. ẹgbẹ́ mi ni. ẹgbọ́n mi ẹ mú mi ẹni tó gbọ́ mi fún yín wèrè lòun náà tẹ́lẹ̀. ẹ mú mi tẹ́ ẹ bá mú dáadáa kí n gbọ́ gángan ẹ bù kí jẹ́ o ó bá dàálẹ̀ ayé ẹ dàálẹ̀ o. ẹ lé kàìdá ṣàìdá kàìdá mi ní tẹ̀yìlì. kí ló dé ta ló kú fún yín. dájú wá ṣe ọkọ lẹ́nu ọjọ́ mẹ́ta. mẹ́lẹ́ ní ìbìtọ̀ ní síìsì èjì kìí o. Laho, Sokopono, Santorini, Labricona, Santorini, Lamaganja. Má ṣe o, kí ló dé? Bàbá yín ló yọ ọmọ ìwé rẹ̀. Ikú bàbá yín ló fà á. Kí ló dé? Ẹ fi ìyà jẹ bàbá yín, ó kúkú àìtọ́jọ́. Bàbá yín ṣọ́kù ni. Bàbá wa pẹ́ láyé. Bàbá wo ṣọ́kù.
kódà bàbá wa pé 82 years kó tó forí èpè lẹ̀. ẹlẹ́rọ kúkúrú ẹlẹ́rọ àràrá èrò orí ẹ àràrá ni kò ga púpọ̀ púpọ̀ ó máa ṣe ó àfọwọ́ láìgbọ́ 82 ló ń jọ yín lójú máa yẹn lẹ̀mí gúngùn ó lẹ̀mí gúngùn ó yẹ kí ẹ pàgbó máa rọ̀ dìdìdìdì kó máa já ẹ̀yin lẹ́pà 173 ló yẹ kó lò láyé ẹ̀yin lẹ fi wàhálà pa máa yẹn o ó máa ṣe o àmọ́ bá ní kò bá jẹ́ o lẹ́mi tí ùrí gbogbo tí ẹ̀mí wí lẹ́mu tí ìgìrìṣ ẹ̀mí ti ṣetán láti ràn yín lọ́wọ́ àmọ́ ẹ̀yin ò ràn ara yín lọ́wọ́. ẹ ṣe rí bẹ́ẹ̀ mi ṣe wà orí lásán mo ṣe o mo kọ help wọn wá bíbá yẹn ni òye yín even ìgbà tí mo ń bọ̀gọ̀ wèrè yẹn gan faṣọ mi ya mọ́ láti sáré yà mọ́ aṣọ mi nílé ni ẹ jọ̀ọ́ ẹ bá mi mọ̀ kí la lè ṣe kára wọn tiẹ̀ yá. lẹ́mí ìwọ ti ràn wọ́n lọ́wọ́ ó ti di ẹbí náà nìyẹn ẹ̀yin ò lọ kíákíá níjàfara ó léwu ẹ̀yin ò lọ gbé bàbá wa bí ẹ̀yin bá ti gbé bàbá dé ọ̀dọ̀ mi abuse àbùṣe òṣè. Professor bàbá wọn ti kú o. Bàbá wa bí ẹ̀yin kì í bá gbé òkú bàbá yín dé ibi tí o ti rí àkàbárí step ẹ̀yin ò máa kú ní ìkọ̀ọ̀kan ẹ̀yin ò máa bá bàbá yín gòkè àjà ní ìkọ̀ọ̀kan ẹ̀yin ò máa kú step by step. Bẹ́ẹ̀ni àṣẹ ni ikú yẹn o. Professor ìwọ dúró kó máa pe Professor tó bá pé ìṣẹ́jú mélòó kan ó kú tẹ̀lé bàbá yín nìyẹn. ṣé mo parọ́ fún ọ ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ o ẹni ó ti kú kí bá mi ọlọ́lẹ̀ fọwọ́ rọgí ìgbàgbé kẹ́gbọ́n mi tó fẹ́ ya wèrè lọ́sàn kan òru kan kára wọn ó sì yá ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ ẹja gbókù bá mi lẹ̀ kán sì fi wo ẹ̀gbọ́n mi sàn. ṣùgbọ́n bọ̀dá mi àpá tí àwọn èèyàn àwọn fámílì àwọn mọ̀lẹ́bí aládùúgbò tó bá béèrè pé ibo la gbókù bàbá mi sí kí la fẹ́ sọ fún wọn. kí ìrìn ti gbin ni ẹni tí ọba ti tẹ́ lọ́rùn kan kó tí a gbà pé a ti sun òkú bá mi jẹ kẹ́ni kankan wọ́n béèrè wèrè o àwa láwọn bá sì dáwó láàrin ara wa táwọn láǹṣe sàárà pàtí lọ lè sìn bá mi sí tẹ ẹni tó bá fẹ́ fojú lórí rẹ̀ á bí pé ṣé bá mi ló bí ọ. ṣé èèyàn wá rò wípé ọ̀rọ̀ yìí mú fura lọ́wọ́ tó rọ́ ní bó ṣe rí lójú èmi ní etí èmi lọ́mọ kékeré ara mi. obìnrin tún dé ní tó ń ru èmi ló yẹ kí n ru àkọ́kọ́ kí nìdí tán fi lé mi dàáta nípò obìnrin wọn lè sọ̀rọ̀ yìí fún ẹni tó fẹ́ wo wèrè tí ò gbowó sọ́ni amọ́wọ́ wá òkú nìkan ni wọ́n ní kí ká mú wá kára ẹ̀gbọ́n mi fi lè yá ṣé wọ́n fẹ́ bòkú bá mi jẹ ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ kò sì ní kọ́lọ́fín kankan lọ́dọ̀ tèmi o kò ní kọ́lọ́fín. ṣé wàá ní bòkú bàbá mi lẹ̀ mọ́ rárá ni àbá ní í sí wọn. ṣé bí wọn náà lọ sọ fún mi pé wọn ò ní bòkú bá mi lẹ̀ wo jẹ́ ká gbà pé bílédù àṣefẹ́ orí nù bólú àṣefẹ́ orí lórí o kọ̀mọ́ndà ẹja jẹ́ bẹ́ẹ̀. kára ẹ̀gbọ́n mi ṣàtìyá. o ti yí ọba wọn. kára ẹ̀gbọ́n mi sí àwọn ọmọ ní kókó. ẹ̀gbọ́n mi búrú ẹ̀ bá lọ ládùúgbò àmà ní ẹ̀mọ búrú ẹ̀ ẹ̀gbẹ́ ló ya wèrè ló kì í jẹ́. òwe dùn ún wò kò ṣeé bí lọ́mọ èèyàn wà kankan ya wèrè rí kí wèrè wá torí ẹ̀gbọ́n mi bẹ̀rẹ̀ nínú ẹbí kẹ́gbọ́n mi wá bẹ̀rẹ̀ wèrè ká mọ́ àtọ́nà ọ̀pù fún wọn pé kán gbókù bá mi lẹ̀ lẹ́yìn ọdún kan kí wọn náà wá ya wèrè èèyàn tó bá sì tóbi ìsìré ní sùúrù ìsọ púpọ̀ ya wèrè èèyàn tó tóbi sóò ti rí wèrè èèyàn tó tóbi rí kò ní wọ́pọ̀ àwọn ìwọ̀nba tó bá tóbi tó bá ya wèrè bó ṣe rí ó lè bọ́ra o káwọn ayé mọ̀ rí òòrè èmi tí mo jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ gan èmi mo jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ gan so sí ní kẹ́ẹ̀dì ara rẹ̀ lẹ̀ fún mi rí ọwọ́ àmọ́ sí ní kẹ́ẹ̀dì ara rẹ̀ lẹ̀ fáwọn èèyàn káàkiri àgbáyé ọlọ́run tí ẹni jù rẹ̀ gẹ́nu sàn. arábìnrin ṣebí bàbá yín ni bàbá yín ti ń rùn àmọ́ ọ̀bà ni kò bàjẹ́ ìrẹ́wò wọ́n máa lọ ilé nísinsìnyí má wọ ẹ̀yìn o
tí wọ́n yóò fi délé mọ́ wẹ̀yìn o kó mọ́ bá tẹ̀lé bàbá rẹ lọ kó o sì mọ́ lè yá wèrè. Eli padà kàdá sàdá. Ìwọ ní sùúrù. Sórí dédé aago tí a wà yìí ni wọn yóò padà wá ní ọ̀la. Kò gbúdọ̀ lé ìṣẹ́jú kan, kò sì gbúdọ̀ dé. Ìwọ yóò dé ní kankan. Ìgbà tí ìwọ yóò fi dé. Ara bọ̀dá rẹ yóò ti yá. Tó ti máa ń jẹ ẹ̀kọ́ àtẹ̀fọ́. Ó mú lọlé. Àmọ́ má wẹ̀yìn o. Ìwọ máa ń wẹ̀yìn o. Ó bá wẹ̀yìn ó léwu. Ilẹ̀ yìí! Níbèrè kan, nǹkan tẹ́ ẹ̀ sọ ní kókó àlàyé ni wípé ṣé ní ìsìn tí mo ti bí òkú bàbá mi wáyé tẹ̀jẹ̀ tó pé kí n ṣọ̀pọ̀ pé 24 hours kí tó padà wá ṣé tí bá máa fi padà wá ṣáà ẹ̀gbọ́n mi máa ti yá ṣé máa lè máa mú wọn lọ lé. Ṣọ́ ni yóò máa jẹ kó àtẹ̀fọ́ tara rẹ̀ bọ́yá tí yóò jẹ kó àtẹ̀fọ́ má wẹ̀yìn ó yàgbá lé lọ ilé má wẹ̀yìn ilẹ̀ yìí ibẹ̀ yìí ẹni. Olórí ibú wàhálà fún mi ti fẹ́ bẹ́. Mi ò yá sọ̀rọ̀ èmi tí mi ní gógógógó. Àwọn ẹgbẹ́ pa mo ṣe sọnù wèrè àwọn ẹbí ẹ ti lọ́jọ́ àyẹ̀wò fóònù tí mo fi power bank charge. Tí ó ti yá. Tí o ṣe kankan kan. Wọ́n ti lọ. Irun tó lẹ̀ yìí ó sílẹ̀ o. Ẹ wá. Ní ìsìn báyìí ṣé bí òkú bàbá tẹ fẹ́ gbélé ti gbé ṣé ẹ lè release mi kí n mọ̀ lọ. Èwo ni káì náà sáde ń wárí day the night mọ́yàn lọ́wọ́. Jẹ́ pé àlàyé tó bá ti pè àlàyé tán. Professor Pella tí ò sí láyé ni àwọn ló yẹ kán gbèrú díẹ̀ lé ìgbà. ẹ bá tẹ́ ṣe. Sùúrù jẹ́ ń pè wọ́n tó bá ti ṣe tú everybody ó ṣe tú àkáǹtì ó dùn ṣe jabala. Olùsọ kéwèé mọ́jọ́ àwọn ilé náà wọ́n ṣèdí tán gbọ́. Mi lè parọ́. Wọ́n ti gbé òkú yẹn wá báyìí. Ẹ ṣe gan. Ẹ ṣe kò sí problem. Gbogbo àdéhùn wa máa mú gbogbo ẹ̀ṣẹ̀. Alright. Èmi náà máa kọ̀yìn lára láìpẹ́ yìí. Alright, ẹ ṣe. Alright. Wọ́n jẹ́ kí bàbá ìgbé fóònù mi. Ó ìyàwó mi nìkan ló gbogbo ń gbé. Hello bàbá. Ẹni gbé fóònù mi ni. Kò tó ṣẹlẹ̀ ni pé èkú ti wà lọ́wọ́ wa. Bẹ́ẹ̀ ni alẹ́ ní ká gbé wá kò sí problem màmá gbé wá lálẹ́ ẹjọ́ yẹn ṣáà get ready gbogbo èlò tẹ́ fẹ́ lò gbogbo incantations náà tẹ́ fẹ́ pè náà ẹ get gbogbo ẹ̀ ready kò sí problem ẹ ṣé sà ẹ ṣé bàbá ẹ ṣé ìwọ̀n ṣe mí. Eli pada kada sada ini makada yìí ṣé bọ̀dá ẹ tí ó ń wò yìí ó jẹni tí ó ní gẹ́ àbí ara rẹ̀ lára. Bọ́dá mi ṣe ti wà ókè. Èmi ti wà ókè. Àìwèrè apádà kí ló lè tí ò tẹ̀lé ọmọ ẹ̀. Ẹ wo ẹ̀gbọ́n mi àti first date mo ti wá bíbá ẹ̀ ní professor ti jẹ́ kó yé mi wípé bọ̀dá mi Apó lè tẹ̀lé mi wọlé. Bẹ́ẹ̀ ni. Apó lè tẹ̀lé ọ wọlé ọ̀rọ̀ wọn ti yé mi Apó lè ọ̀wọ́ láti jọ ó ti yé mi. Obìnrin nìkan ní fa ti mú ifá yín ò mọ́kàn. Jọ́tọ̀ mo fẹ́ yá wèrè padà. Ìwọ fọ́lẹ̀. Ẹ bá náírà bọ̀dá mi ṣàtìyá mo fi hàn béèrè ní ìsìn professor ó kú dájì mi tí mo tó wá dé. Nípa ìdákàdá ṣàìdá mo fẹ́ kí àwọn àjọ̀nú bínú ṣé wọn mọ̀ wípé exchange la ṣe ni we give we take.
àwọn ìjọba ti gbé bàbá yín lókè. Sọ́rí bí Èlíjà bó ṣe gun kẹ̀kẹ́ náà ní bàbá yín lọ sókè. Bàbá yín lọ sókè ni wọ́n wá dá ọpọlọ ẹ̀gbọ́n yín padà. Àbí ṣé ká pé bàbá yín wá kẹ́gbọ́n yín yà wèrè? Kó yà wèrè! Rárá Professor, bọ́dá mi ṣe fẹ́ gbọ́. Wèrè tẹ́rí yẹn ó dùn wò fara ọjà ni. Kò ṣe bí lọ́mọ bẹ́ẹ̀ ni kò ṣe ní lẹ́bí. Ṣùgbọ́n táwọn fámílì bá béèrè òkú bàbá wa kí la fẹ́ sọ. Ẹ kẹ̀kẹ́ mi jà ló gbé wọn lọ. Ṣé àwa lè máa lọ? Ẹ lọ sọ fún àwọn ẹbí pé ẹ fi òkú gba ọpọlọ. Àṣà ṣe bí apá wa ta. Bọ́dá mi wà ní apá wa ta. Mo ti wà mo ti gbádùn. Iye jàmbá lọ. Professor, bọ́dá mi tí mo wò yìí, bọ́dá mi wọ́n sì ń ṣe bí wèrè. Ewu rẹ̀rìn tó ń rin. Irú ẹ̀rí wa ṣé kí mo sùn fún yìí? Ẹ bọ̀ pa mí kẹ̀. Ṣé èmi kọ́ yìí? Ó bá tọ́ báyìí. Ẹ̀jẹ̀ ní bọ́dá mi ti gbádùn. In case tó bá rí tó ń rí àwọn ẹ̀rí kan ó nọ́mà. Ṣé mo ní pẹ́ ní pẹ́? No, kò lè bù yẹn jẹ́ ó nọ́mà. Ilẹ̀ yìí àwọn nǹkan tó wà tó jẹ pé ó máa ń tẹ̀tẹ̀ nǹkan tó recover. Ó yẹ ẹ lè máa lọ sí ẹgbẹ́ ẹni kó sọ ẹ ní àbàrá ní ìkébè. Ó sì nọ́mà. Díẹ̀díẹ̀ ló máa nọ́mà. Má kọ̀yìn sí o kó má gbẹ̀yìn wọlé o. Ilẹ̀ yìí. Ọba òwúrò yẹn. Kí ló dé? Ṣé mi ní bèrè ẹsẹ̀ tí ló dé? Nígbà tí mo lọ́mọge mẹ́ta tí wọ́n ń béèrè ṣé ẹ̀mí ìṣọkùnrin. Ọlọ́sẹ̀ ṣẹ́bìlì sí ra bàbá yìí. Kí ló dé? Wo mo ní pupa mo ní dúdú bí mo ṣe ń jẹ fanta màá má jẹ kóòkì. Ọwọ́ ajá máa bú jẹ ajá bú gbá jẹ. Nice deal. Nice working with you. Àmọ́ I don't want ajá lọ gbẹ́nu lé. Níbo? Ìjà máa ń bẹ̀. Èló wà lẹ́lẹ́sẹ̀ ta fáànù? Ṣé ilé? Ẹ fún mi 25,000. Owó kí ni? Ẹ sì lówó kí ni owó Nàìjíríà tó kú tọ́lọ́. Ìkan tẹ́ gbé fún mi rè. Sájẹ́bù lélẹ́yìí kó mọ̀ sí náà gan ẹ̀ ń lò lọ ni. Sájẹ́bù yẹn máa san 25,000 fún. Èmi ò lè fún ju 25 lọ. Ẹni? Ṣé ó tẹ́ yín lọ́rùn? Láti bí ìjẹta tí mo ti ń ta nǹkan gan àti ta TV àti ta mo mọ àwọn nǹkan tí mo ta mo mọ bí mo ṣe ta fáànù bí wọn. Ìgbà tí mo fẹ́ ra fáànù 30,000 lẹ́yìn ìgbà kò jọ̀sẹ̀ kan lọ sígbà yẹn tí Sọlá editor lọ rà 40-something,000. Ilé ti di second hand o, kò sí nǹkan tẹ́ lè ṣe o. Tẹ́wọ́n yẹn kò tẹ́ yín lọ́rùn, bóyá kẹ́ máa gbé kan kẹ́ lọ máa lò lé yín. Fáànù náà àmọ́ bóyá òṣìṣẹ́ àbí òṣìṣẹ́ gan sí. Tẹ́kàn gbélé mi lọ́wọ́. Nígbà tí ìṣe kékeré ilẹ̀ ti wá ra. Ẹ̀tàn wò ká. Láì sínú test. Ṣé ẹ̀rí bó ṣe wà nísì? Wọ́n á fẹ́ tán. Ẹ ti rí. Ó tán green. Mo ti rí. Tó bá ti tán green. Báyìí ṣe wà ẹ lè máa gbé lọ lébẹ̀. Ẹ máa gbé lọ lé. Ẹjọ́ máa fẹ́ yín lọ bẹ́ẹ̀. Ẹ lè lọ délé gan. Atẹ́gùn mẹ́rin lè fẹ́ tí wọ́n bá fi pépà gan tó fi ń fẹ́ ra ó fẹ́ ju fáànù yìí lọ. Lẹ́wọ́n ní san lẹ́wọ́n ní kí n san gírí fún. Láì ṣe fáànù mọ́tò ni máa ń dúró. Ẹ wo ẹ sọ̀rọ̀ jàre èló ni kí n mú wá jálẹ̀. Ẹ wo bí. Sẹ́rí fáànù tẹ́ ń wò yìí iṣẹ́ tẹ́ bá gbọ́ ó kéré jowó ẹ̀ lọ. Mọ́tò ó kéré jowó ẹ̀ lọ. Irú fáànù yìí ni wọ́n ń pè bẹ́ẹ̀. Àdé èló ni kí n san jálẹ̀. Ọ̀rà torí kó jẹ́ ẹ san 5k. 5k bóyá jẹ́ owó àpò mi iye tó bá ti ká máa fún yín. Owó lè kí n tí láti pàtí ni mo rú wa gán bẹ́ẹ̀ ni. Ẹ kí wàá tí ṣáájọ ń ṣiṣẹ́ kan náà ni. Nígbà wo ni wọ́n débi? Ẹ gbà 4,000 nìyẹn ẹ ló bẹ́ẹ̀ mi ò lè kó tuntun fún yín torí. 4,000 fún Tájẹ́wù 4,000 fún Tájẹ́wù. Kí ló dé? Kí n tiẹ̀ bá fa mi jẹ ó ti di tèmi o. Báwo sọ báwo ń tiẹ̀ báwo kí n tiẹ̀. Ẹgbọ́n mi ìbílẹ̀ ní. Nígbà bá yẹ mi mo ní ogún mi ní gbé lọ. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi mo ní property. Ẹgbẹ́ mímọ̀ lóye máa ń lò kúlò jáde èèyàn tó sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ làwáyé sá òun náà tó sọ pé bèbí súnmọ́ mi ṣé kí mọ́ súnmọ́ yín kí n fi ilẹ̀ kí n kàn máa ṣe yín láburú. Ṣé bèbí ló ní kó súnmọ́? Ṣé mọ́ ní kún ẹ̀ ló ní kó súnmọ́ ni? Àyè tó what is money? Ẹ ti kọ́kọ́ kó bẹ̀rẹ̀ ẹ ti kọ́kọ́ kó bẹ̀rẹ̀ náà ẹ ti ta fáànù yìí lẹ́nu jẹ́ mẹ́ta mo ló ti sin pé ẹbẹ̀rẹ̀ sí ń ta àwọn nǹkan tẹ́ ní. Mo mọ nísìsiyìí tí mo ti ta. Ẹ wọ́n ta nǹkan ni kí ni reason tẹ́ fi ń ta nǹkan ni ẹ kò sí ẹ lè sọ fún mi náà.
sọmọ pé ọfẹ mọ wá díẹ̀ ní báyìí. assignment ni ọmọ kékeré mo sì jẹ́ sí tí bá gbé assignment wá síwájú mi náà kò tí ì burú jù. assignment olólùbùkún lọ gbọ́ wa àbọ̀ torí pé ó dábòrò mi torí wọ́n ní tí nǹkan oore bá ń bọ̀ àti pé irú ibi tí mo lọ yẹn wọ́n ní wọn kì í sọ fún yẹn. ibo lẹ ń lọ bẹ́ẹ̀ nítorí ibi tẹ́ ń lọ. ó dáa o nítorí fẹ́ gbọ́ tó fẹ́ mọ̀ gangan ni pé by next week má ti wà ní United States of Canada mo travel. àwọn ìjìnlẹ̀ rẹ̀ gbẹ́ ń bá sọ̀rọ̀ ìlú méjì lè dá akọ papọ̀ lẹ́ẹ̀kan náà Canada ìlú kan ni United States of America ni ìlú kan náà sínú bó sọ pé imagination ni fífi sẹ́ẹ̀dù kan lórúkọ sí fífi. fífi ìwé imagination. mo ń lọ lóyìnbó dáre. tanita ẹ sọ̀rọ̀ gidi jáde ń lọ Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ kọ́ ni mo lọ máa ya Ilé Ọ̀rá ni mo lọ. ilé àwọn láìpẹ́. ìlú ọmọ àdúgbò ni wèrè lélẹ̀ sá. mo ní mo lọ ìlú òyìnbó tí máa wọ bàálù lọ ọ bá mi sọ̀rọ̀ kínní mo dẹ̀ fẹ́ ta gbogbo kínní kó kúrò lẹ̀. ọ̀gá mi ló ń gbé mi travel. ẹ̀tọ́ kan ní bá ń gbé mi travel ṣé mi ọ̀gá ẹ̀ tẹ̀lé gbé mi travel náà àmì tó dáná jẹ́ wá tà nǹkan níyìn ṣé bẹ́ẹ̀ tẹ̀sí dọ́hùn náà ẹ mọ̀ fún wa ní làbárí àwọn àtọ́ máa bá yín tà nǹkan ní. apá ẹ̀gbọ́n mi. kẹ́mi mi tọ́ ní tèmílẹ̀ kẹ́lẹ́ ta ẹ ti láwọ́ jẹ ìrọ́jẹ́ ta nǹkan mi lójú ara mi báyìí. ọ̀rọ̀ yóò yẹ mi sí àkẹ́kẹ́ ní mo dùn jèrè ni. tí bá dọ̀hùn ẹ mọ̀ jèrè mi létà. bá mi nǹkan tí wàá mi fi lẹ̀ sẹ́yìn ò tí mọ̀ lò sẹ́yìn mọ̀ jèrè bá mi. ṣebí nǹkan gbogbo wa jọ ni. ṣé nǹkan yín kejì ṣe nǹkan wájú. nǹkan ṣe nǹkan mi o ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé o. ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé. sọ́ọ́ni bí mo ṣe wà ní ìsìn kẹ́nìbọ̀dì fi mí lẹ̀ mo ti di yoga. yoga ní báyìí. bẹ́ẹ̀ni. ẹ ti di yoga. bẹ́ẹ̀ni. èmi náà ti di yoga. gbogbo owó tẹ bá ti ní àbóúnjẹ tẹ bá nínú ilé ní ìmọ̀ fi gbádùn ara mi. àwọn àjọmọ náà yà. wà á lè rí bọ́wọ́ nínú ilé mi nísìn nígbà tí ẹranko wọlé kìnnì kan bá ń sáré. ewúrẹ́ wọlé àwọn bá ń sá. ewúrẹ́ àwọn bá ń sá. gbogbo nǹkan ká ní ọrìn sásìkò nísìn mo sì ta sájà fóònù mi fọmọ kan ní 50 naira nísìn. ẹ ti sájà. kí ni. kí n tó fi sájà lẹ ṣé mo ti sájà lọ sọ̀hún ni. kọ́ wá kú alẹ́ ẹyọ kan tẹ́ẹ̀fì lọ tẹ́kọ̀ọ́ fún jọ́kejì kí náà mọ́ àwa kọ́mọ̀ sí náà lórí fóònù tí à ń pẹ́ lè mísì flight ti fẹ́. wíwúrọ̀ wọn lo wọn ní téèyàn bá wọ plane náà wọn máa fi sí kíní blind mode. ẹ pàwọ́dà mo ti wá gbà visa gíga. visa airport kan wé ó dá kéèyàn jáde o àìjáde ẹ o problem ni o. passport yà mo visa lè lé. máa rò mí lẹ́jọ́ àwọn tí wọ́n ṣe é fún mi tí bá ti fún Ghana Moscow tí bá ti dé airport máa kàn béèrè fún wọn ibi báyìí ni mo lọ àwọn driver wọn máa direct mi pé plane báyìí ni máa wọ̀ wọ́n dẹ̀ máa land níbi tí mo lọ. wàdà wọn ti bẹ̀rẹ̀ wọ́n sí ni ọkàn mi ní Libya lẹ́ ń lọ sẹ́wọ̀n èèyàn tó ń kú lọ́nà bí Libya kó tó di pé ó kù wọ́n débẹ̀ wọ́n ì máa ń rò mí mu ní desert. àdúgbò ìlélẹ̀ ni. ẹ gbé báàgì láì ní passport láì ní visa ẹ ti accept pé ẹ lọ lóògùn ẹ fẹ́ lọ ṣe security mi. ẹ fẹ́ wọ́n ṣe bí sẹ̀ǹgẹ́ kínní ni wọ́n ti fún. sẹ̀ǹgẹ́ ló ṣe fún yín. ó dà èmi ń lọ sọ̀rùn. gẹ̀ǹgẹ̀ ẹ ti bá sẹ̀ǹgẹ̀ ó ti bọ́ fún yín ẹ̀gbọ́n mi. sorry ó ti bọ́ fún yín ẹ̀gbọ́n mi ẹ ti ọkọ fún mi ní owó tí ń bẹ lápò ẹ fún mi bí i 2000 bẹ́ẹ̀ náà kí wọ́n dé ní láti bí. owó èwo. ẹ dá sí gbogbo nǹkan ní tó kù nù bí tẹ bá dé ìlú èmi náà ní nídìí ẹ fún mi. èmi tẹ̀ ti ta gbogbo ẹ̀ tán. ẹ ká fi tẹ̀. ẹ lè jèrè mi sí èmi ní má jèrè ara mi o tó ti yé mi ẹ̀yin náà lọ ṣiṣẹ́ fúnra yín ṣé èèyàn sọ rírẹ ni mo sọ rírẹ ni kí ni gbogbo wèrè gan náà. wọ́n ti sọ pé tí èèyàn bá sọ rírẹ àwọn ogun kọ̀ọ̀kan máa ń wá tó ti yọ má wọlé. ogun ta wá lóògùn má wọlé bọ̀. ta lóògùn. a ní o wọlé. sábẹ́ mi bí ogun. wọlé. bí àwọn sọ wọlé. ọkùnrin ẹ̀ tẹ́ ń padà wọlé. ẹ pẹ̀lẹ́ o. owó tẹ́lẹ̀ bó ń gbọ́ yẹn. èmi ni ọ̀gá ẹkùjọ́ mẹ́ta. Kásálí báwo ló ṣe wọlé. security náà ló sí ilẹ̀kùn fún mi nígbà tó sì jẹ́ pé amọ̀ra wa security to security so tí eyín tájà àti pólísì bá ríra wọn iṣẹ́ wọn papọ̀ so tó dẹ̀ mọ̀ pé ìbí báyìí ni pé ọ̀rọ̀ ẹlẹ́bí dé tiẹ̀ ni òun ló wà láwọn ní kí wọ́n wọlé. ló wà láwọn ẹ̀kọ́ wọlé kò sí problem ọ máa jẹ yẹn níṣu. kí ló kó sẹ́yìn ni. àwọn máa wọlé kí ni wọ́n bá wa. ọ̀gá kí ló ṣẹlẹ̀ àdéhùn tá a jọ sí ó ti ń ṣéǹjì báyìí. ọ̀gá kí ló dé tẹ̀ sọ̀rọ̀ àdọ́dí bá mi kojú mọ́tò mọ́ àbí ṣé bójú ṣe rí rè tàbí jobi lọ́jọ́ ẹ̀dẹ̀ èmi wá gba airport lọ mo wá gbé Ghana must go wọ́n ní bó mo lọ mo ní mo lọ sí United of Canada náà ní wọ́n lẹ́la ìwo ni mò ń bá lọ mo lọ́gàá ti wá san gbogbo pé wọ́n ti san gbogbo wọ́n ní passport dàmú ní ọwọ́ ẹ̀ ní gbogbo yín wa ṣe ìsọwọ́ táwọn security believe jáde kúrò ní múlítàlá. wọ́n á wò pé kí ló ṣẹlẹ̀ sádéhùn ìgbà tí yẹn ṣe é bùkù mi sọ̀hún ni
Kasali. Kí ni ẹ̀? Orí ọ̀pẹ. Tó bá jẹ́ pé orí tí wọ́n pè ní Olúwa bá mi nínú ilé mi kó máa bá mi sọ̀rọ̀ kátikàtí tó ń sọ yìí. Ṣórí gbogbo promises tèmi make fún ẹ, ó máa lọ United Kingdom, mo máa travel máa ṣe gbà, ìyẹn ti lọ. Sọ pé kí ni? Ó ti lọ. Pàdé? Bẹ́ẹ̀ni, wọ́n fẹ́ lọ lo stress mi. Ló yẹ kí mi sanwó fún àwọn kidnappers, mo sanwó fún professor, mo sanwó kiri. Sowó tó yẹ kí mi fi rán ìwọ travel, òun lèmi ti ná tí mo ti ná fún wọn yẹn. Ó yẹ kó gbà lẹ́rọ̀ ló ṣe ṣàgídí. Ọ̀gá ayé má ṣe yẹn. Ìwọ ọ̀rọ̀ rádaràda wo lẹ́ ń sọ lẹ́nu? Èmi sọ̀rọ̀ rádaràda. Ọ̀rọ̀ rádaràda ni. Tẹ́ jáde kánsẹ́lọ̀ ní ìsìn, tẹ́ bá campaign fún yín, tẹ́ bá wọlé. Ṣé máa lọ gbọ́ owó padà lọ́wọ́ àwọn tó campaign fún yín? Eléyìí ti dọ̀rọ̀ politics. Ṣé mi ti ẹ̀rọ yín, ṣé mi ràn yín ní kidnapping? Kí ló kàn mí pẹ̀lú? Kí ló tí wọ́n ṣe gbà lẹ́rọ̀? Tí kí n gbà lẹ́rọ̀? Bẹ́ẹ̀ni. Kẹ́mi gbà lẹ́rọ̀? Bẹ́ẹ̀ni. Ẹ má ní mọ́ lẹ́nu jáde. Ẹ má ní ẹ̀wọ̀ bí mo ṣe wà yìí kò sí yẹn mọ́ o. Àwọn ọmọ ọ̀rọ̀ ti jáde tán o. Ó dá ní ìsìnkú ok àdéhùn lèmi wá fún mo ẹ pè é láì mo fẹ́ travel. Wo jẹ́ kí n sọ̀kan fún ẹ tó bá lo 5 minutes níbi tó dúró sí o promise ẹ̀wọ̀n ló máa kú sí. Èmi máa kú sẹ́wọ̀n. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ẹ̀jọ̀ tẹ́ bá gbé mi dé police station tí mi ò bá gba sọ́ngàn. Wo aṣọ tó máa gbà customized gan ni. Customized. Bẹ́ẹ̀ ni. Láì sàṣọ Messi àbáṣọ sí Ronaldo. Àti Messi àti sí Ronaldo wà bá ń pàdé ní ẹgbà ẹ̀wọ̀n. Ọ̀gá ó dà borí òpè. Ẹyẹ ni ló ń bá ayé tán. Ẹ̀ẹ́dì tí wàá fẹ́ tẹ̀sẹ̀ bọ́ báyìí. Sẹ́ẹ̀rì ibi tí mo wà yìí, ibi tí mo gbàdé UK lílé. Ibi tí mo máa gbàdé UK. Yes, from UK mo gbọ́dọ̀ land sí Uganda. Ibi tí mo gbà lọ́bẹ̀ lílé. Ok, ó ti yé mi. Ó ti yé mi. Kí lẹ́ ń ṣe? Kí ni ẹ? Kò sí kankan. Ìgòjà kiri o. Gbogbo tó ń ṣe faster. Ọlọ́run dákun ọ̀sán ẹ́ òun náà ti yọ ẹnìkan báyìí ní ìsìn tó ti gbẹ́ lómi sí. Ẹ̀fọ́ ràbùrọ̀ wà nù ilé pẹ̀lú tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè. Sẹ́yìn náà ti gbọ́ wọ́n ti ṣe inauguration ẹni tó dáadé ti gbadé báyìí Sàbúbù ti fẹ́ padà sílé. Mo mọ̀ pé ọ̀rọ̀ inauguration kan ni mo tiẹ̀ bá wa bí mo ṣe wà yìí ìṣọwọ́ tí ebi fi ń pa mí ebi burúkú ló ń pa mí mo ṣe wà. Ebi ń pa yín bẹ́ẹ̀ ṣe wà. bí mo ṣe wà yìí ṣé ẹ ní nǹkan téèyàn lè jẹ lórí. Àsọmọ bá sírí ara o pẹ̀lú bẹ́ẹ̀ ṣe look ní tìbí ọmọkùnrin tó ń ṣe ceremony pé inauguration àti ebi ń pa yín báyìí. Àwọn èèyàn kan wá sọ ni oyin tó ń bẹ́ lómi jà lábẹ́ ara èèyàn mọ́ o aṣọ ni. Is anything fighting you? Má bèrè mi lápáta tí mo tẹ̀lé bí orúkọ púpọ̀ ṣé oúnjẹ wà lórí. Oúnjẹ wà ẹ lè rí jẹ. Kí ló dé? Ìwọ̀n bẹ́ẹ̀ bà tó kù àti sanwó sínú rẹ̀. Ọbẹ̀ tó wá kù tàbí jẹ́ alẹ́jánu rẹ̀ àti dùnsín àtẹ̀yìn pamọ́. Ìyá ẹ sámọ̀ ìyá sídí. Kí ló ṣe wọn? Àwọn náà sọ pé àwọn ò ní ọbẹ̀ táwọn ò fi jẹun làbá kúkú gbé fún wọn láàárọ̀. Gáàsì àti pọ́ọ̀tù nìkan ló kú bá inú ilé. Kò sì ṣeé jẹ. Irú bí gáàsì ṣe tún wà ṣe bí gáàsì wà pọ́ọ̀tù wà. Ó dà pé mo sì ní séńjì díẹ̀ kan tí mo lè fi ṣe kọ̀ǹkan sanra. Irọ́ gáàsì tèmi mọ̀ ni àti pọ́ọ̀tù mi. Ìgbà tí ẹ̀ ń ta nǹkan ni yín tẹ́ fẹ́ lọ ìlú èbù. Ẹ̀yin lẹ́jẹ̀ mọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ogún òye ọ̀pàpọ̀ mọ́tọ́ mọ́ ogún yín ṣe ti wá. Ẹ̀yin lẹ́ ti yà wá ti pẹ́ àmọ́ nítorí pé ẹ̀gbọ́n ni yín lè dà yín nù ṣé mo lè dì sóònù yín ni ìdí tí mo ṣe ń gbé súnmọ́ yín nù ẹ̀yin náà lẹ lé mi léré títí mo fi lọ lè fowó gádà pọ́ọ̀tù àti gáàsì ní ìsìn ẹ̀ tó fẹ́ lò ń bẹ̀ ẹ̀ sì gbéra yín sẹ́pẹ̀ pé kó gan pa yín tẹ́ bá lò nù pọ́ọ̀tù mi pẹ́ ń lọ ìlú èbò. Nǹkan tó yẹ kọ́ ọmọ ìyá máa sọ síra pọ́ọ̀tù tó jẹ́ pé tó bá padà bàjẹ́ ẹ máa ta fáwọn tán ra sagolo sábàtà. Ọlọ́run jẹ́ ń ta kàkà kí n ta nǹkan ní mi ìmọ̀ dáàsì àwọn tó súnmọ́ mi ká ẹ bá àmọ́ anything lè ṣẹlẹ̀ sẹ́yìn ẹ̀ mọ̀ pé ìlú èbò gbé yín ṣubú àsìkò yìí gan èmi ò rórí pẹ̀ sì lè wá nù ìlú yìí fídíò kọ̀ lọ́yẹ̀ kẹ́ mọ́ ṣe pẹ̀lú wa nílùú èbò kẹ́ mọ́ sọ pé mo ti bọ́ ọmọ yín lọ́wọ́ o. Sọ ọmọ bóyá wọ́n transfer mi sí next fund tí àbí kí ni wèrè tó ń sọ. ẹ mọ̀ jẹ́ afẹ́kọ̀ọ́ tọ́ná fúnra wa jàre ìlú èbò yín ọ̀bọ sí ọwọ́ àṣẹmí láàánú ẹni lódìdí ilé tó ta létó lòun lọ ìlú èbò wọn wàá fún un ní pálí níbo ni ó padà sí ìta ni àbórí títì Ọlọ́run tó ti wá ṣẹyìn ní èrò ẹni tí ò ní nǹkan kan mọ́ ẹ mọ̀ torí pé bóyá ẹ ní àwọn abẹ́tẹ̀ lábúrò mo ti bá yín mo celebrate yín báwọn ẹ lábúrò àmọ́ ẹ ní tẹ́ ẹ̀jẹ̀ èmi ò ní nǹkan kan mọ́ ẹ ní nǹkan kan ṣé mo rìn òwò wá bí. Ọlọ́run jẹ́ kẹrin owó ọjà aṣọ tí ń bẹ lọ́rùn yẹn mọ́ gbàgbé bó ṣe jẹ́ o ṣé ẹ ti lọ gé sókòtò mi bí ẹsẹ̀. nǹkan tó ń dùn mí lọ fi ń ṣe yẹ̀yẹ́ yìí mo lébi ń pa mí ọba mi sọ̀rọ̀ sọkúsọ. kí wàá mú wá fẹ́ ṣe báyìí ṣé ẹ̀dùn kábúrò yín fi tọ̀dọ̀ boyfriend ẹ̀ dé. nǹkan ti ṣe bọ̀dá nǹkan ti ṣe. ayé ọ̀gá ọmọ yìí dá o. sọ́gà yín. ọ̀gá tó bá ṣàjọ ọ̀gá náà ni mo sọ. ẹ wo kàkà kí frustration ọ̀pá yín ẹ já jókòó ká máa sọ̀rọ̀ negotiation kò sí nǹkan tó lọ títí ilé ayé yìí ẹ já sọ̀rọ̀ gbogbo position téèyàn bá rà wá kéèyàn ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ kò sí tó bá ní bẹ̀rẹ̀ báyìí tí ò ní di end. bí mẹ́lìn ṣe gùn tó ṣé àwọn pé wọ́n ti end ẹ̀ ẹ wò ẹsẹ̀ ìjà gist lórí ọ̀rọ̀ ọ̀ṣọ́ àyìn ẹ jókòó sórí kíní pumping machine abẹ́ẹ̀ rí bí gbogbo ẹ̀ ṣe lọ ni Sàbúbù wọ́n ti sin Sàbúbù lọ agbádá ni Sàbúbù wọ aṣọ blue wọ́n tún yà wọ́n látẹ̀yìn pé ó dìgbà ó sì.
ẹ̀yin tún ẹ jọ kí ni nǹkan tẹ́ fẹ́ kí ló tẹ́ ń tẹ̀lé mi káàkiri ẹ dẹ̀ dẹ̀yìn lẹ́yìn mi ẹ sọ fún mi kí ni nǹkan tẹ́ fẹ́ kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́. wọ́n bí sọ ẹ mẹ́jà ni. bí sọ ẹ mẹ́jà yẹn àti tani ẹ wo bàbá ẹ fi mi lọ́rùn lẹ̀ mi ò mọ̀ yìí rí mi ò bá yín ní business ẹ fi mi lẹ̀ náà. tẹ́lẹ̀ tó ti kú iṣẹ́ pọ̀ lọ́wọ́ ọkùnrin gbẹ̀rẹ̀ ni àmọ́ báyìí. mi lọ́rùn lẹ̀ kí ló ṣẹlẹ̀ bàbá ẹ fi mi lẹ̀ náà. gbẹ̀rù Samuel rẹ kòkòkò ní Samuel dùn mọ́ rẹ̀ lọ́wọ́. ọlọ́run jágere lẹ́nu yìí ẹ kò tí yé ẹ wo bàbá ẹ wo adevex adepara inú bí mi lọ ẹ fi mi lọ́rùn lẹ tí mo ṣe ń lọ iye ọ̀rọ̀ àtẹ̀yìn lẹ́yìn mi kí màsí ká má pàdé mọ́ mo sọ fún yẹn. mi náà mo bẹ̀rù sí kú pé kí ló ní tó ti para jẹjọ yìí ikú abẹ̀mí gbogbo iṣẹ́ pọ̀ lọ́wọ́ òun ni àmọ́ báyìí ọ̀kú báyìí ẹ̀ ló kú ọ̀kú irú aláwọ̀ lẹ́lẹ̀ I reject it in Jesus' name I reject it in Jesus' name. ṣe bá láti ìgbà tẹ́ ẹ ti gbé lọ ọ̀dà akẹ́ tó gbé lọ gangan kí ló dé tọ̀ wá bùn mí gbọ́. rárá sá kò rí bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó kàn jí náà ni ó ní orí ń fóun ara ẹ̀dẹ̀ ń gbóná minor thing la pé nítorí ẹ̀ la ṣe kọ́kọ́ seek medical attention gbàtàdé gbé lọ hospital ó ṣe dàbí pé ó response to treatment àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó kàn escalate ní minor thing la pé sá. ṣé bọ́ bá jẹ́ báyìlọ́sìn náà ni kò yẹ ká ọdọ́dọ̀ mi náà. nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o ibi èèyàn bá bá gun ibẹ̀ náà ní ń bá sọ. bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́ ń pa ọmọ kéékèèké dànù nù bí nǹkan bá ṣe wọ́n bàbá lè máa ṣe lómi ẹ máa bẹ̀rẹ̀ ẹ gbà sí i la yóò wá yíwọ́ ẹ máa sọ àṣà àti ìṣẹ́nu. kí ló dé tó wàá mọ̀ náà bí nìṣẹ́. Yóò ṣe agbọ́ kò lè gbọ́ nígbà tí ìṣe bẹ̀ ní ilé ìwòsàn rẹ̀ yóò máa lé sí ni. dà ń bọ̀. ẹnìkan kì í mọ̀ parí ogun ẹ̀ bá máa bẹ̀rẹ̀ ẹnu ẹyẹ ní pẹyẹ ẹnu òrófó ní pò. ọ̀pá eku ní rínú eku ọ̀pá ẹja ní rínú ẹja bàdó bá gbàdó mi àdó arínú ara wọn. ìlú ẹ̀ náà ni orí nǹkan kan kí ló dé tí gbogbo ẹ̀ wá sú kùrùkùrù báyìí. èmi náà ò rí nǹkan kan sá. bóyá kò tẹjú mọ́ dáadáa ẹ̀ wá tẹjú mọ́. kí ló wá dé kí ló ṣẹlẹ̀ gan. ọ̀dà wo mo rí n tó ń sọkọ rẹ rárá mo rí nǹkan kan àmọ́ wọn ò fún ọ ní nǹkan kan ní ìsìn ọmú dání lọ ọfíìsì bíi ìgbèrí rẹ ọdá lójú pé ńgbà tí ilẹ̀ ọba yìí mọ́ a rí nǹkan. ẹ ṣe sá ẹ ṣe rán mi. gbà ọmọ mú lọ rèé fi síbi ìgbèrí rẹ kó fi sùn tílẹ̀ ó bá yìí mọ́ àròjútu rẹ̀. ọṣẹ pàǹtẹ̀tẹ̀ rẹ̀ sórí. rárá pé sorry sir. mi rò pé kò lè dànù àpamọ́wọ́ rẹ ni tàbí kó o fi yín dìímú délé. ẹ má bínú sá ṣé tó bá dàrọ̀ làṣà ṣé akúkú lè jọ máa bọ̀ ń bí bẹ́ẹ̀ kí n máa gbé bọ̀ sá.
Ó lè filẹ̀ lọ bí sítù náà. Filẹ̀ ńbẹ̀. Àbó bá sáku ẹ̀ ṣàgbé kó mẹ́. Ẹ má jẹ́ filẹ̀ ń bẹ sá, máa máa gbé bọ̀ láàárọ̀. Nígbà tó ń béèrè ọ̀rọ̀ kàtàkàtà lọ́wọ́ mi. A máa gbé bọ̀ láàárọ̀ sá. Ọ̀dà. Ọ̀rí bó ṣe rí tó dàbí egun adó. Balẹ̀balẹ̀ ní kirikiji gbàgbó bóòkùn bá kun àwọn kọ̀ọ̀kan sọ wọn agbálẹ̀. Ojúmọ́ bá mọ́ òyà là gbúrúgbúrú. Káòdé now. Káòdé wait. Bàbá ẹ gbà mí. Ẹ gbọ́ mi, kí ló dé tá à ń gbà yín lọ́wọ́ ọkú tẹ́ ẹ nílé ikú lóhùn yìí láti máa gbé? Gbogbo ìgbìyànjú mi láti ré ikú kúrò lórí ọkọ rẹ̀ fún ara rẹ̀ ló ń fọwọ́ wa ikú mára. Bẹ́ẹ̀ ni, gbọ́ àdéhùn tó ṣe fún ẹni tó mú wá tá a fi ra ẹ̀mí rẹ̀ padà, kí ló dé tó má déhùn ọ̀hún ṣe? Bàbá mo gbìyànjú bàbá. Olè ni ọ́, olè, olójú kòkòrò ni ọ́, alánìkànjẹ sì ni ọ́ pẹ̀lú. Ẹ̀yin ọmọ ẹ̀dá ẹ mọ̀ burú gan o. Ọlà tó o ní gangan ṣe bó ní bọ́ ọ ṣe ní. Owó ìbò dollars. Ṣé rí owó yìí? Àwọn tó mọ̀ pa ẹ̀ pọ̀ díẹ̀. Mi ò dẹ̀ trust àwọn tí a jọ ń gbélé. Ní mo ṣe ní kí n wá gbé sọ́dọ̀ yìí kí n bá ń tọ́jú ẹ̀ sí. Nígbà tí ó ṣe wá gbé lọ sí báńkì. Ó wù mí láti gbé lọ sí báńkì, but tí n bá bú ìwọ báńkì sí, ó máa challenge mi. Then wọ́n lè máa trust, wọ́n lè máa fojú nǹkan mi wò. Òdodo ọ̀rọ̀. Ó dà, màá bẹ tọ́jú ẹ̀. Ìdí ni wípé nígbà tí wọ́n gan tó jẹ́ tẹ́nàntì nínú ilé, ó ṣọmọlúàbí, ó ń ṣe dáadáa sí mi, ó ń ṣe dáadáa sí àwọn ọmọ mi náà. Ọmọlúàbí, àsìkò tó yàn láti rànwọ́ náà lọ́wọ́. Bọ́ bó ṣe wá wà iná, within 3 months tó máa fi lò lọ́dọ̀ yìí, mo máa send the process sí mi. Bẹ́ẹ̀ni, tí n bá ti wá fẹ́ wá gbà 20% lórí ẹ̀yìn lẹ́nu, so ẹ̀ máa bẹ̀rù. 20%? Bẹ́ẹ̀ni. Ó tẹ̀ jẹ́ pé kò sí nǹkan tẹ̀lé kíkẹ́ fowó ṣe láyé náà. Àmọ́ àwọn ọmọ wà ń bẹ̀. Àwọn ọmọ wà ń bẹ̀. Wọ́n á bẹ̀. Ó dà, máa bẹ tọ́jú ẹ̀. Ìdí tí máa bẹ fi tọ́jú ẹ̀ ni pé nígbà tí wọ́n tó jẹ́ tẹ́nàntì nínú ilé bíbá, ó ṣọmọlúwàbí. Mo mọ̀ ẹ́ dáadáa. Ó pẹ̀lú ohun tí ọkàn mi fi balẹ̀ báyìí pé irú owó tó gbé wá yìí pé kò sí lèbìlèbì àbí má bò bá kọ bẹ́ẹ̀. Ó ṣe dáadáa. Ẹgbẹ́ tí wàá máa lọ torí ilẹ̀ ti sùn. Dollars. Dollars. Adúlù owó iná fẹ́ tọ́jú sí ọ̀dọ̀ bàbá landlord. Sign lele. Opportunity comes but once. Tó bá ṣe sign mi, mi ò ní lè kọjá nígbà tí mo lè kọjá yẹn. Ọlọ́run mọ̀ fẹ́ kí n gbọ́ kí lóyún. Mo wá ṣe o. Pay out mi lélẹ̀. Mo gbọ́dọ̀ wọ́nà kan náà láti gba owó yẹn. This is my way. This is my chance to become a millionaire. Olokiki, Olokiki, Tani ẹ? Olokiki, ẹrù. Hello, Ami. Ẹrù.
foni ẹ̀rù nílé ẹ̀rù lóko ẹ̀rù lọ́nà ẹ̀rù lájò ẹni ìjà ò bá ní gbéra ẹ̀ lọ́kùnrin adìyẹ bá lókun. ẹ má má sọ pé nínú àgbà ń Káyọ̀dé bàbá mi kókókó bàbá. bó ṣe jẹ́ nù. nígbà tó o gba dúkìá onídúkìá tó o dẹ́mi rẹ̀ légbodò tán àwọn tó láyé tún fẹ́ síjú àánú wọ̀ ẹni tó tún gba ẹ̀mí rẹ̀ là á ní kó o ṣe lóore o tún kọ̀ ọ́ ṣe lóore wò ó ọwọ́ ara rẹ̀ lọ fi tọ́ ikú lá. bàbá o. ìjọ ìṣàánú wa náà nìyẹn máa ṣàánú wa ní gbogbo kan tẹ́ ń sọ yìí mi ò mọ̀ sí o ìgbà tó ń sọ mẹ́sàn-án tó ń sọ mẹ́wàá fún bàbá gateman náà mo sọ fún kò gbọ́ ni o bàbá ìjọ ìṣàánú wa. wọ́n ṣàánú yín. kọ́ mi ṣe máa yé nípa. sọrí àánú tí mo fẹ́ ṣe fún yín àmọ̀ràn mo fẹ́ gbà ọ́ tètè gbé lọlé ibi tó bá tún ní àwọn nǹkan sí kó tètè sọ fún ọ o ká tó rí bí ọjọ́ bíi mélòó kan yọ papòdà. bàbá ìjọ ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ìjọ ìṣàánú wa bàbá ìjọ ìṣàánú ẹ má jẹ́ kó. bàbá ìjọ. ìwọ lọ fọwọ́ ara rẹ fa ikú ọ̀jájú sì ni ọ kù gbé ikú tá a ní ọmọ kù dandan ni kò kú báyìí bẹ́ẹ̀ ni mo wí fún ọ bọ́ ọ bá dọ̀rùn kọ sọ̀run rẹ o ẹ dàpọ̀ ọlọ́kọ̀ tó gbé yín wá dà. mi ò lè kú omi bàbá ẹjọ́ o. ọ̀nì kò mí. mi ní kú omi ẹjọ́ ìṣàánú wa ní ẹjọ́. tọkọ rẹ bá ikú mi ó di nǹkan èlò fún mi. ara ní ẹjọ́. ojú rẹ ni wọ́n sì máa yọ gbogbo nǹkan ara rẹ̀ tí wọ́n máa jó ẹ̀yin ó lé wọn wọ̀nyí. olúwa rẹ̀ kẹ́rù kótó lọ́la àwọn ọmọ wa níbi ń parí kan bá ara jẹ ọ̀rọ̀ àmọ̀là funfun méjì àti ìṣe ìran mẹ́ta ṣé kì í pa yín lòdì ọ̀run. lásọpà ló ń jẹ. ṣé lásọpà mi ṣe kọ́ ẹ̀ kónú kò láyé bẹ́ẹ̀ kó òògùn méjì tẹ̀ wọ́n jẹ́ kí wọ́n tún kúnlẹ̀ lórí. wọ́n sì rábàlà jẹ ìrápọ̀nù ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ṣé wàá dé akákọ̀dé kú. ẹ kú ọ̀rọ̀ bí o. ọ̀gá bíṣì tó ṣe níbi ìsìn sọ èrè ẹ. ó padà wálé láti wá bomi ara kó tó lọ síbi tí mo rán ẹ jọ ta ni ò bá rí òwò ọjà bí ò ṣe wọ. mo lọ pìtìpìtì tí ó pìtì ara rẹ ni ìdí tẹ fi ń bá mi pìtì ni. padà ìdààmú àdúgbò mi èmi ìdààmú àdúgbò mi wàhálà. kí ni ìtumọ̀ yẹn. nígbà ń pàmù tó ń pàmù mi láti ìsàlẹ̀ dókè ṣé mi ló ní pàmù ẹ. ìgbà tó fẹ́ kúrò ní ìlú yìí àṣé tó ṣe máa dé lélẹ̀ dáadáa. àwọn ńlá ni mímọ jí mo gbé wọn lágẹ̀ẹ́gẹ́ àgbà wo lèmi náà láàrin àwọn àgbà. ṣé kí n rí ọdẹ bẹ ṣé ó wà kó o bí o jẹ kó wà táìsì bá a lọ sọ àgọ́lọ́ kó lọ fíjọ artist yọ̀ǹgì dù olójúdí wà lè dù lọ fíjọ yọ̀ǹgì dù. I don't belong to the zoo. à ń sọkò ẹ má tún bàbá wọ́n lè lóko ìmọ̀ bàbá ojú bàbá rẹ fọ́nù ẹ bàbá ṣé bá wà lọ́wọ́ sọ́yìn lóko nǹkan kílẹ̀ bẹ́ẹ̀. ẹ pọ̀ ni. mo ń tètè kọ́ mi. bọ́díjà rẹ wájú rẹ̀ ṣé bọ́díjà kọ́ ló pa everybody ni. ó ní orúkọ tí mo fẹ́ pèrè àmì tẹ́lẹ̀ nù. ó ti fẹ́nu kọ bẹ́ẹ̀ ni. láì sáàjẹ àwọn adìẹ kọ́ lọ́wọ́ kókókó bá gidi ń tẹ̀lé nígbà adìẹ ní kọ́ńtà. ẹ káàbọ̀ ẹ dákun kí lẹ́yìn ká. èèmọ̀ ni èèmọ̀ dà. ọjà tá a lọ gbẹ̀yìn bá ẹ̀rọ àkọ́kùn tí ń ṣe wá ó tọ̀ wọ́n ò tún jẹ́yàn mọ́ láyé. àgbákò ẹrẹ́kún ẹ ṣòfò dànù. ọjà àgbẹ̀ ṣe rí nù. ọjà ẹgbẹ́ gbẹ́wọ́ rìnrìn àjò. I am 4 weeks pregnant, baby girl.
ìtumọ̀ tí mo sọ kò yí ọ ojú méjì nìwọ ní mẹ́rin lèmi ń lò. ẹ tó bá rí ẹ kókó pa yín dànù kó tó bá yín sọ anything. mi ò fẹ́ jíṣẹ́ kọjá abẹ́ ṣe rán mi. ọkùnrin. àwọn ọmọ bá ṣe nǹkan làwọn tó wà ń kalẹ̀ yìí o àwọn eléyìí wọ́n ti ṣe lógún wọ́n ti ṣe lọ́gbọ̀n. ara rẹ̀ ó ṣe. Yes ma. Jọ ṣọ́kùnrin ní ice cream yìí ló tún pè ẹ́. Báwo ló ṣe mọ̀ ó dọ́gbọ́n náà jẹ? Ó ṣe jẹ́ pé all this time ló máa ń ra gift fún mi. Nínú ọdún ìlàsọ ti ra mọ́tò mi. Ẹ̀yin omidan afinimọ̀nà ẹ wà bá mi mú Akínsọ́lá ọmọ Àdùnní àti Rẹ̀mílẹ́kún ọmọ Rèbékà ní ẹnu. Ó pàpà jóná mọ́lé. Èpà ń para ẹ̀ olóhùn pàjá olóhùn pàjá àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ ẹni tó bá mọ ìṣíjẹ ó yẹ kó lè mọ̀rọ̀ inú ẹ̀ yọ ilẹ̀ dídà pọ̀ rẹ̀ ó ṣe ní síwájú ẹkún ó fi pọ́njú kọ ẹ̀yìn ó kọ́ àbọ̀ ó fi pọ́njú rojọ́ ó rojọ́ ó jẹ̀bi ọba ó fi pọ́njú lọ́gbẹ́ ó gbẹ́ táwọn rí wọn ìdúnkùdùn ọ̀yọ́ ni wọ́n fi sọ̀yọ́ nígi ìfọ̀kúfọ̀ ògbìgbì ni wọ́n fi sògbìgbì lóko ìjẹkújẹ àdán ládán fi mí tẹnu pọ̀ fẹ́nu ṣú ládán fi mí tẹnu pọ̀ fẹ́nu ṣú ayé ẹ̀gbọ́n ìkókó ọmọ tó tọwọ́ bẹ̀rù ni ọmọ bó ti gbóná tó òun ló lè sọ bó ti gbóná tó ìgbà tẹ́ ẹ fẹ́ gbàwìn ẹ̀ bá ẹ̀mí ṣojú.